أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn tí a dọ́pẹ́ fún Allah, ẹ ṣe asọ́látù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ládàá asọ́látù náà kó máa bá àwọn ará ilé Ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Lẹ́yìn náà mo kí oníkálukú wa, mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí lọ́mọdé, mo kí lágbàlagbà, mo kí wa pé a kú àsìkò yìí. Gbogbo àsìkò tí oníkálukú wa ò bá wà, mo lérò pé kíkí mi inú máa ṣe dédé àsìkò náà. N tí mo fẹ́ sáré ọ̀rá sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni tí oníkálukú sì ti ń ṣàlàyé fún ara wọn tó ti tójọ́ mẹ́ta. Ọ̀rọ̀ náà ti wá ń jó débi kókó kan tá à ń lérò pé bóyá yóò lójútùú, ọlọ́mọṣáàjò lójútùú délẹ̀. Àmọ́ bá a ṣe ń lérò pé yóò lójútùú yẹn, a tún wá ń fura mọ̀ náà pé ṣé kìí ṣe pé ìdọ́gbọ́n fẹ́ da ojú gbogbo ọ̀rọ̀ yìí rú rèé. Àmọ́ a ní usul, a sì ní mabade eléyìí tí ó ń tì wá sí àwọn àlàyé eléyìí tí a ń ṣe. ìdí nìyẹn ló fi jẹ́ pé orí usul àti mabade yẹn la natanazal anha, a sì ní compromise hadhi al-usul wa hadhi al-mabadi. Tayyib, lórí ọ̀rọ̀ àfáà kan tí wọ́n bú àwọn sàhábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n fẹnu yákayàká sí wọn, tí wọ́n fẹnu sáátà wọn, tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó ju ẹnu wọn lọ, tó ju ẹnu oníkálukú wa lọ nílẹ̀ Yorùbá yìí, tó ju ẹnu bàbá kálukú wa lọ nílẹ̀ Yorùbá yìí. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ là wá ń gbọ́ sí sàkání àwọn sàhábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn àlàyé tí wá lọ́tún lósì lọ́lọ́kan òjọ̀kan lórí kàtún sí ó lè bá ọ̀rọ̀ náà. Tọ́ àmọ́ ṣàdédé la kàn rí àwọn kinní kan tó jáde lórí íńtánẹ́ẹ̀tì tí àwọn kọ́ọ̀lù kan náà tún wá tẹ̀lé àwọn nǹkan tí mo rò parí tí gbogbo ẹ wá ń jọmọ́ pé àbí dáadáa fẹ́ ṣẹlẹ̀. Àkọ́kọ́ rí kan kò jọ community conference báyìí, àtúnrí kan bóyá peace talk àbí peace talk or peace discussion or whatever tí mínísítà kan náà wá sọ. Ó jẹ́ ká máa wò pé ẹ̀yìn ìgbà yẹn àwọn phone calls kan náà lọ, gbogbo yẹn lè mọ́mọ́ lọ tó ní àwọn phone calls tó mú làákàyè dání. Torí phone calls méjì ni, ìkan wá tó lọ bí discussion tó dàbí conference call àbí bákan táwọn kan ń gbé kinní kan wá, mọ̀ bí àwọn ògo olú kan, àwọn yìí kò sọ̀rọ̀ lọ́rọ̀ wọn kálọ̀ dídú kọ́ ara wọn jẹ́ ibi tó wà lẹ́yìn ọ̀rọ̀ mímọ̀ ni. Ẹnìkan ò gbọ́dọ̀ dúnmọ̀ hurumọ̀ ẹni bẹ́ẹ̀ nìkan ọkà àbùkù, ọba ti dúnmọ̀ hurumọ̀ yẹn bí eléyìí tó délẹ̀ àbùkù lọ́fẹ́ kàn tó nípa. Àmọ́ kò tí òyìn ò sí dáa, kò jáde tó ó dìgbà tó wá tó jáde dáadáa kó tó ka àbùkù lódìdí. Àmọ́ àwọn tọ́ọ̀kì míì tó jọ pé àpéyà dáadáa fẹ́ ṣẹlẹ̀ tó ní kálukú wa náà ń tán mọ́. Ó wá bá kémi ó lérò pé ẹja ṣe sùúrù báwo dáadáa tí ó ṣẹlẹ̀. Àmọ́ ìta padà máa rí sí àbájáde rẹ̀ rí pé ó dàbí pé escape route ló kù táwọn arábí yìí wá. Ó dá kán wá escape route, àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ aláhìsábì pé yóò wá dàbí pé àwọn tí wọ́n wá ṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ abalábòsí ni wọ́n. Ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà. Mo wá fẹ́ kán ọmọ sábẹ́ àwọn ọ̀rọ̀ kan tó ti jáde nígbà tí peace talk yẹn jáde, tí kan nínú àwọn mínísítà tó sọ tí ó sọ ọ̀rọ̀ yẹn. Mo wá rò pé ọ̀rọ̀ yìí ṣe ń tán discourse náà lọ̀rọ̀ yìí wá address. Àríkí wọ́n sọ̀rọ̀ ipá láàfíà làwọn fẹ́, wàláhì kò sẹ́ni tí wọ́n wàhálà. Báwa yìí náà ti wà láàfíà làwa náà fẹ́, aláyà iṣo ní wàhálà. Bàbá so ní wàhálà ní gbogbo ìṣẹ́jú, gbogbo wákàtí, gbogbo àsìkò ló yẹ kẹ́ mọ́ rí wá ń tà. Àmẹ́rí pé tí ò bá sí ìdí pàtàkì lè mọ̀ rí wá ká sọ̀rọ̀. Yóò fa káwọn míì gan nu yín nígbà tí wọ́n bá ya anú ẹ̀ yóò kàn gbọ́ ológun àná. Nígbà tẹ́ni mọ́ ní ká mọ̀ sọ̀rọ̀ gbogbo ìgbà
so ìjọ tọrọ bá ti nídìí ká sọ̀rọ̀ náà láàmú sọ pẹ̀lú ògbọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. náà èmi wá ní àwọn wàkọ̀fáàtì kan pẹ̀lú pistok yẹn àwọn wàkọ̀fáàtì yìí sì fẹ́ kí gbogbo jàmọ́ máa bá mi ká lọ lórí ẹ̀ ó sì níbi tá ń lọ ibi tá ń lọ gẹ́gẹ́ sí ní àkọlé ọ̀rọ̀ mi lénìí wọ́n sì nípa pẹ́ẹ́n tí mo torí ẹ̀ wá ṣàlàyé ọ̀rọ̀ ọkọ mọ̀ yẹn pé yẹn nìkan wá sọ ìyẹn wá jẹ́ kí yóò lọ bẹ́ẹ̀ gba sáwọn ẹni yóò fẹ́ píìsì ni yóò mú mi kán mọ sábẹ́ àwọn ọ̀rọ̀ tó dàbí pistok yẹn. àkọ́kọ́ àbá tó gbé pistok wá Ọlọ́run sọ yín lẹ́sùn olórí yóò ṣàlékún dáadáa fún yín. gbólóhùn kan wà tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn lọ́rọ̀ táwọn gbé wáyìí ẹni tí ò bá tí ì pọ̀ máa 50 ọdún kò gbọ́dọ̀ dá sí i. ó fa kémi inú wo pé èmi è pé 50 ọdún 60 ọdún sí pé àtàdọ́ta àtọ́gọ́ta bíi kí 50 60 ni wọ́n ń sọ èmi ò tí ì tó bá wọn. ó mọ̀ sí pé ìtẹ́yìn gbé wá wọn àwọn tó bá ti tó bẹ́ẹ̀ wọ́n jọ mọ̀ sọ ìtẹ́yìn gbé wá so yín wò kẹ́mi nu. so àmọ́ ìta kan wò náà ni pé ókè èwo ló kà wá tó já wa ta jọ̀dọ̀ àwa ta bá dún náà àádọ́ta ọdún yẹn bí a láti kí n tiẹ̀ mọ́ máa 49 náà yóò náà ti súnmọ́ yìí hùn ṣé dájú mi láti bí 45 wálẹ̀ 40 30 kíní kan àwọn yìí náà àwọn lèmi rò kébé náà fẹ́ bá sọ̀rọ̀ yìí. àmọ́ká tó kù ń bẹ́ẹ̀ basis tí wọ́n gbé 50 ọdún yẹn lórí àwọ̀ mọ́ ọ̀ àbá tí bá ń ba àwọn abúgbàṣípà ní dá síbẹ̀ but àwọ̀ mọ́ basis yẹn torí ká tẹ̀ ní kẹfẹ́ wo pé àwọn tó bá yanjú nùbú wà tọ́lọ́wọ́n ọba máa ń gbé àwọn ànábì Ọlọ́run ọba sí éjì rẹ̀ arba'una sana 40 years ni 40 years ẹni bá sì ti pé 40 years kì í ṣe nǹkan kékeré mọ́ àmì mọ géèmù tán fẹ́ play wọ́n rẹ̀ táwọn bá lọ túlẹ̀ pé wọn 40 years náà lè dá sí kò ní yọrù wa yìí kò sì ní yọ àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń fìlì pé bóyá àwọn náà ń dá sọ́rọ̀ yìí gbogbo àwọn yìí náà wọ́n láǹfààní àti dá sí àwọn mọ̀kẹ́ táwọn bá ti wá gbé sórí 50 yẹn ọ̀pọ̀lọpọ̀ ni yóò rò pé èmi náà qualify eléyìí rò pé èmi náà qualify èyí náà rò pé èmi náà qualify tọ̀ nígbà wáyé pé qualification tẹ́ fi gbé kalẹ̀ nu ẹ̀yin àtàwọn tó bá jọ pé 50 years ẹjọ́ máa ṣèjòkó tí ẹ sì ti ń gbọ́ tó ti sọ fún yín pé àwọn òjòkó pẹ̀lú àwọn àṣẹ àtúnṣe ní àhùnmọ̀lá ìyẹn jálá kọ̀ọ̀kan náà pé 40 ọdún gan Ọlọ́run bá fi ń gbé yẹn dìde láàdínábì Ọlọ́run kí ló sọ dáadọ́ta tí kìí pọ́ tí ní nǹkan mí nú tọ́ aláàdọ́ta náà lẹ́yìn fẹ́ tó mú ọṣà nàkó ó bá ṣe wòye náà lẹ́sẹ̀ lè ṣe ìyàwó yìí wò kàn wá. bọ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ọ̀rọ̀ yìí ó ní pé níjó ní ìtẹ́ kọ́kọ́ sọ ẹlẹ́yìn ìṣe ṣíà ẹ sì nílé kéwú wọn ìṣe ṣíà gbogbo ilé kéwú wa náà ni ẹni wọn ìṣe ṣíà ẹni family house wọn ìṣe ṣíà tí wọ́n bá ti wá ṣe ṣíà ẹ wá fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin family house wa àti àwọn jama'atu ahli sunnah wal jama'a ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe pé ríkí sọ̀rọ̀ àwọn alùsùnà lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ àmọ́ ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe pé kẹ́kà gbà bẹ́ẹ̀ ikẹ́ fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin family house wa àti àwọn ahli sunnah wal jama'a ó yá kí ló dé tẹ̀ ń gbé májẹ̀mú pé ṣíà gbọ́dọ̀ wá ń jòkó kalẹ̀ nǹkan mí bẹnu ẹ̀rù yín ẹjá jọ kí bẹ́ẹ̀ wò ẹni ẹ̀ kì í ṣe ṣíà ẹni ní family house wa wọ́n yìí mọ́ kí ló bí ṣíà ẹni family house wa wọ́n sí mọ̀ kọ́rọ̀rùn family house wa wọ́n yí mú kọ̀rọ̀rọ̀ tó padà kó di mú kọ̀rọ̀rọ̀ tó ṣíà ẹni family house wa bí àwọn mùsùlùmí tó kù ṣe kí ìrìnàjò kí ìrìnwá ṣe ṣíà ẹni family house wa wọ́n yí mọ̀ katira ṣíà ẹni family house wa ẹnìkan kò tí bẹ̀rẹ̀ ṣíà ẹni mọ́gàjì wa kàwú wa ní family house wa ẹni wọn kì í ṣe ṣíà kí wá ló dé àwọn fẹ́ yanjú ọ̀rọ̀ family house wa àti ọ̀rọ̀ jama'a alùsùnú wal jama'a lẹ́yìn náà tún láwọn jama'atu alùsùnú wal jama'a àwọn ọmọ family house wa náà ni wọ́n tún wá wà ń bẹ̀ àwa fẹ́ yanjú ọ̀rọ̀ ìdílé wa kí ló kan sí àtàwọn sọ́pà sí mẹ́. àbáwá mínísítà ọlọ́wọ́ jẹ́ pẹ́ fún wa lórí dáadáa o mo kàn fẹ́ kẹ́ kíyèsí ni kí ló kan sí nínú ọ̀rọ̀ yìí ẹni family house wa èsì sí àkínú bí ṣíà àkátírà ṣíà àtúnwá dínà ìwà pẹ́ka àwọn iṣẹ́ ṣíà o wàlá àtúnrẹ́ tó tún jáde pé kó làwọn lè gbá Al-Kùránì ipé olórí ẹbí wa iṣẹ́ ṣíà o lórí family house wọ́n iṣẹ́ ṣíà o iṣẹ́ ṣíà o gbogbo adọ́ ń pariwo iṣẹ́ ṣíà o iṣẹ́ ṣíà kódà tó bá bí èmi fúnra mi èmi kò sọ pé ẹni olórí ẹbí wa iṣẹ́ ṣíà olórí family house wọ́n iṣẹ́ ṣíà kíkàn ló kàn ṣẹlẹ̀ ni pé ìjà tí bàbá fẹ́ jà ló mú gbogbo àwọn kíní wa ok gbogbo ayé máa ń sọ nìyẹn nígbà táyì wá ṣe ṣíà gbogbo wa ṣe ṣíà olórí ẹbí ṣe ṣíà àkátírà ṣíà àkínúbí ṣíà kí wá ló dé tá a wá fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin wa àti ìdílé míì tá a wá ní ṣíà gbọ́dọ̀ wá ń jòkó kí n tí wọ́n àwọn ní hákàmù ni àbáwọn ní kọ́dí láàrin wa níjọ́ ni wọ́n jẹ́ mọ́jẹ́ kárí wa kò sáwọn èèyàn mọ́ ni èyí ṣe tẹ́ ẹ̀ gbé májẹ̀múlẹ̀ pé àwọn àdàbíyà gbọ́dọ̀ wá ń bẹ̀ kí ló dé táwọn àdàbíyà ò lè sí ń bẹ̀ kí ló dé tàbí sọ pé tọ̀tá àbá yanjú ọ̀rọ̀ yìí o àwọn àdàbíyà gbọ́dọ̀ wá ń jòkó àwọn iṣẹ́ ọmọ ìyá wa ni
kí ló dé àwọn tí a jọjọ ra wa ohun tẹ́ ẹ̀ lè sọ pé àwọn nìkan wà ń bẹ̀ tẹ́ ẹ̀ gbé yìí ń kalẹ̀ ní májẹ̀mú tó yẹ pé àwọn ṣíà ní ẹ̀ ń dì ní májẹ̀mú á jẹ́ pé dìnáyà yín tẹ̀ ń sọ pé àìṣe ṣíà ní family house wa ẹ̀ nǹkan tí ń gbẹ̀yìn wọlé o ẹ̀ kàn fẹ́ jẹ́ káwọn ọmọ ẹbí ó mọ̀ ni o ẹ̀ fẹ́ jẹ́ káwọn ọmọ ẹbí ẹ̀ fẹ́ já mọ̀ ni o àwọn ọmọ inú ilé ẹ̀ fẹ́ já mọ̀ ni o nǹkan míì ti wà nú ọ̀rọ̀ yẹn nǹkan míì ó ti wà nú ọ̀rọ̀ yẹn ká tún wá padà náà pé ọ̀ràn tẹ́lẹ̀ tí sáwọn àwòfún àwọn alùsùnà jàmáà tẹ́lẹ̀ tí wọ́n sọ lọ́rùn pé wọ́n wá gbé májẹ̀mú kalẹ̀ wípé àwọn ò lè jòkó pẹ̀lú wọn ẹ mọ̀ pé wà nù mọ́nájú wọn ni ìjọ lẹ sọ fún wọn pé ẹ fẹ́ jòkó ìparí ìjà tán wá gbé májẹ̀mú yìí kalẹ̀ ká ní kọ̀rọ̀ lẹ́ti jọ sọ́ọ̀kù yẹ kẹsọ̀ yìí fún wa gbangba wọn ká ní pé ní àwọn ọ̀rọ̀ wọn tẹ́ ń gbọ́ yìí náà lẹ ti gbọ́ bẹ́ẹ̀ àwọn ò tí ì bá sọ fún wa pé fẹ́ jòkó kankan ẹ̀yin náà lẹ́kọ̀ọ́kọ́ gbérú ọ̀rọ̀ báyìí jáde ẹ bó ló ti wá ń di pé ẹ wá tì mọ́ wọn lẹ́sẹ̀ kẹ́ ẹ bá lè polówó kẹ́ ẹ lè lọ́ǹchì ọ̀rọ̀ ṣíà yìí ẹ kí gbogbo ìjọmọ́ gbọ́ mi yóò ìrànlù súnmọ̀ ẹ̀kọ́ oníjòkó pẹ̀lú ṣíà lóòótọ́ àmọ́ kìí sọ̀rọ̀ tí wọ́n rà ní pé ńgbà táwọn wá pé prof pé a fẹ́ jòkó parí ìjà o ni prof wá ń gbé àwọn májẹ̀mú yìí kalẹ̀ ní pé tọ́nu májẹ̀mú tá a fi parí ìjà yìí ni pé àwọn ṣíà gbọdọ̀ sí jòkó tó wá ní pé irú ànígbà pẹ̀lẹ́ ní jòkó tí àwọn ṣíà mọ́sáàbù wọn ìlànà wọn náà ní ìlànà pé yẹn jòkó ti ṣe àpẹ̀lú bọ́ ti rí nǹkan bó ní ṣe jòkó tẹ́ tí ń ṣépèlé yà mí ṣépèlé bàbá mi irú jòkó ò ní wà pawápọ̀ àlejò kò lè pawápọ̀ náà yóò akọ́kọ́ yẹjú yìí náà kó tó ní pàtì àlàáfẹ́ jòkó yes ọ̀rọ̀ yẹn clear ṣùgbọ́n níbo ni prof ti wá gbé professor Abdulrazak Abdulmajid Alaru hafidhahullah níbo náà ti gbé májẹ̀mú nìkalẹ̀ ibu so alẹ́gbọ̀nfà ní kíní òun àwọn èèyàn náà ti tẹ̀lé yín lọ́bẹ̀ ṣùgbọ́n àtàwọn abájọ́ mọ inú ilé àwa mọ bí àti mọ ẹjọ́ ọ̀rọ̀ inú ilé wa pé lẹ́gbọ̀nfà ní àwọn àpòrọ̀ kankalẹ̀ káwọn yẹn bá lè máa ro kókó wọ́n máa ro pápá nílọ pápá tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sọ́nà ẹni kẹ́kọ̀ọ́ láwọn náà wọn ẹ̀yin lẹ́kàn lá fún wọn àwọn yóò kàn rọ́ lọ́bẹ̀ ní ẹ̀kọ́ yẹn ti bá yín rọ́ lọ́bẹ̀ àwọn àti aláṣẹ pé lóòótọ́ àníjòkó lóòótọ́ àwọn èmi ò ní bá yín lọ́bẹ̀ ìmájẹ̀mú gẹ́gẹ́gẹ́gẹ́ níbo lẹ́yìn àti professor Alaro tí wọ́n kọjọ sọ́nà establish ẹ̀ nígbà bá wá rí yẹn pé ok báyìí ni tẹ bá ní pé nínú ọ̀rọ̀ wọn lẹ ti derive ọ̀rọ̀ tí yẹn bá derive nínú ọ̀rọ̀ èèyàn ní sọ pé ní òní gbélé májẹ̀mú ọ̀rọ̀ tó pẹ́ kan dáadáa ẹ̀ látara ẹ̀ṣẹ̀ rí àwọn ọmọ wá kí fún wọn àtàwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn tí nẹ́tọ̀ọ̀kì bá ti ń ṣe bákan sọ àtàwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn ká níbẹ̀ lẹ ti wá rí mú jáde kò yẹ kẹ́ ẹ wá sọ pé wọ́n gbé yín májẹ̀mú torí mi ò tí ì rí májẹ̀mú tí professor Abdulrazak Abdulmajid Alaru hafidhahullah tí wọ́n gbé ẹnìkan kan lórí ọ̀rọ̀ tí ń lọ èmi ò tí ì rí ni o àìwá bá a mọ̀ pé ọlá àwọn àyíráyé mọ gbogbo tí ń lọ bóyá kankan wá wà ńbẹ̀ tí mi wá gbọ́ tọ̀ ẹ lè jẹ́ ń gbọ́ ó sì sọ fún yín kẹ́ni mọ̀ kó lè mú gan òwúlẹ̀ pé prof yẹn kọ́ confam náà pé ọ̀gá ṣe ń tà ń tún tà yìí àmọ́ mo mọ inú bí tá a ti jáde ẹ bá ń dìbẹ̀ náà mú so ìpè wọn ń gbé májẹ̀mú yẹn kalẹ̀ ń gbàṣẹ́ kọ́ wá gbé lẹ́gùn báyìí kalẹ̀ kẹ́lẹ́ bá wá lọ́ǹchì pé a gbọ́dọ̀ jòkó tí àwọn ṣíà èé ṣe tẹ́ fi ń gbé wọn kalẹ̀ ní májẹ̀mú èé ṣe tí ò já àwọn àdàbíyà ní gbélẹ̀ májẹ̀mú kí ló sáwọn àdàbíyà kò só ńlá káyìí nínú wọn tán lè bá wa dá sọ̀rọ̀ yìí ni jàmá àdàbíyà ẹ má bínú ṣé àwọn àdàbíyà ò ní làákàyè tán lè bá wa dá sí ìkìmọ̀ ṣe mẹ́rin pìtọ̀ ọ̀rọ̀ mọ́ sáwọn àdàbíyà ò tó bá wa dá sí Khalifa àdàbíyà ń bẹ́ẹ̀ àwọn àgbààgbà fáànù àdàbíyà ń bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ níbi tọ̀ táàbà yanjú ọ̀rọ̀ yìí ó àwọn àdàbíyà ló gbọ́dọ̀ wà ń bẹ̀ ìfẹ́ngbà tí ẹ̀ tún darúkọ àwọn oníṣúfí ẹ̀yìn tó tó níṣúfí tó ẹ̀rọ ayé díẹ̀ báyìí náà ni àwọn oníṣúfí náà wá ń jòkó sẹ́lẹ̀ tó pẹ̀lú wọn sẹ́lẹ̀ tó ń dá ló tí ìbáyìí sọ gbòòrú yìí ọ̀rọ̀ kan kò tí ì lọ à ń tó ń bọ̀sibọ́sí níbo lè professor Abdulrazak Abdulmajid Alaro níbo ni wọ́n ti sọ̀rọ̀ pé tọ̀ bá yanjú ọ̀rọ̀ yìí o àwọn májẹ̀mú tí ó lọ rèé o àníjòkó pẹ̀lú súfí o àníjòkó pẹ̀lú ṣíà o àníjòkó pẹ̀lú àwọn oníkìní kan o àníjòkó pẹ̀lú wa o àníjòkó ẹni tí ò bá mọ̀ yín ni ó tẹ̀lé lẹ́gọ̀ọ́fà ó máa lọ bá yá analyse náà ike lóòótọ́ kò yẹ kán máa ń èmi ò ní bá yá analyse náà àní níbo nìyí òun ti kọ́kọ́ wá ná ẹ̀rọ tí mo sọ kíní kan òdodo bẹ̀ ní pé ìpìlẹ̀ manhaj wa gẹ́gẹ́ rí o ẹ̀bọ́ bọ́ jẹ́ yẹ́ pé wàá sọ pé àyẹ́gẹ́ bẹ́yìn tá a ti mọ̀mọ̀ yín ẹni máa sọ pé wọ́n ń gbé yín condition ẹ máa fi àwọn èèyàn sí ní ẹgbẹ́ bàtẹ́ ẹgbẹ́ wọn pọ̀ àwọn tó ti fọ́ọ̀lù fún wa àmọ́ ìṣàlù pẹ̀lú ògùn ọlọ́run yìí yẹn nàná rẹ̀ kí tó wá padà síbi tẹ́mi wá fẹ́ sọ lónìí àwọn ọ̀dọ́ wọn sì fẹ́ bá sọ ìṣàlù àgbàlagbà wọn tó bá ti pé 50 kọjá èyí náà mọ́ bá náà dá sílé so àwọn bàbá àzírù sọ pé ẹ̀yìn kan làwọn fẹ́ eléyìí náà àwọn táwa náà fẹ́ lélẹ̀ báyìí ìyẹn bẹ́ẹ̀ tí gbogbo jẹ̀mọ́ kíyèsí bẹ́ẹ̀ tí ò bá jẹ́ pé bá wá ní nǹkan kan papọ̀ pẹ̀lú ṣíà tó bá ké lóòótọ́ ìjòkó if at all
ìjòkó kan ó bá tiẹ̀ wáyé kò yẹ kí májẹ̀mú ṣíà gbọdọ̀ wá ń jòkó kò yẹ kó wà ní ọ̀rọ̀ ẹ̀yin gbà wọn mùsùlùmí ti yín àwa làwa gbà wọn ní mùsùlùmí kò yẹ kó sí yẹn kóníkálukú di tiẹ̀ mú kájàlá fẹ́ yanjú ọ̀rọ̀ àárín ara tiwa kóníkálukú di tiẹ̀ mú ni oníkálukú di tiẹ̀ mú ni kó ẹ̀yin gbà mùsùlùmí àbí àwọn ògbà mùsùlùmí àwọn tó ń bọ̀ sí wọ́n sí àwọn òtúgbà mùsùlùmí yìí náà irọ́ kan tún ní yìí náà torí gbogbo yìí náà ló ní tafsil torí pé ìyẹn àṣẹ àtúnṣe ní ahumullah wọn rọ wá fi tọrọ fátọhumullah àwọn náà laysu ala darajatin wahida àwọn náà ò sí ní level kan náà àwọn náà tún eré burúkú wọn tún jura wọn lọ in fact àwọn ẹ̀mí ìbẹ́nu wọn táwọn àfáà tún wọn sọ pé hum aqrabu ila ahli sunnah nígbà wọn míì tún bẹnu ṣíà náà ni wọn àmọ́ tún wà aqrabu sọ́dọ̀ àwọn ahli sunnah ṣíà náà sì ni wọ́n ṣe kí wọ́n kà gbé kí kalẹ̀ gbìm kí wọ́n lò ní mẹ́nà àdúrà lò ní mẹ́nà àbúwá ẹ̀ka àwọn ti bá rí fọ́ọ̀lù bẹ́ẹ̀ kẹ́ lóòótọ́ irọ́ èmi mọ̀ yín ọmọ inú ilé ni mí kí mọ̀ sáwà sọ kí ni o mo sì mọ̀ bá ti mọ̀ operate ọ̀rọ̀ ilé yìí ẹ̀ ló já kò sí pé nǹkan bẹ́ẹ̀ dìmú bẹ́ẹ̀ ẹja lọ bí so amọ́bí tá à ń lọ a sì máa ń tún dìjà a sì máa ń tá a sè tí lè fi jó nǹkan ẹni ká address so ìdúró tẹnu mọ́ ṣí àgbọ̀dọ̀ wá ń jòkó ọ̀rọ̀ ẹgbà fúnra a jẹ́ pé ẹ̀rù tí ń bà á pé ṣé a ò fẹ́ gba ìkúlé ọ̀nà family house wa wọlé báyìí ṣé kìí ṣe pé ẹ̀rù tí ń bà wá yìí ń jọ bẹ́ẹ̀ bọ̀ a ní eégún ẹlẹ́sẹ̀ kan wọlé èèyàn ẹlẹ́sẹ̀ kan jáde ta ni ò ti mọ̀ pé èèyàn ẹlẹ́sẹ̀ kan nìyẹn ló gbé eégún tó wọlé ìlànà kúfùrù légún àmọ́ Yorùbá ni mọ́ ń pòwe ní tí mo wá mọ̀ ní ìmọ̀ mi ìbá ti mọ́ lò tẹ́lẹ̀ légún dé ìmọ̀ ẹgbẹ́ májèmú pé ṣé àgbọ̀dọ̀ wá ń jòkó èéṣe ẹ bá lè clarify rẹ̀ inú tèmi ò bá dùn lóòótọ́ ẹ ti lẹ́ẹ̀ bá wa 40 kíní kan yọ sọ̀rọ̀ àwọn 50 kíní kan nítọ̀ ẹ jẹ́ ká ara fi àwọn yóò lẹ̀ bọ́ ìyí tó bá yẹ kẹ́ ẹ sọ òní ẹ sọ ẹ wá ṣàlàyé ẹ bẹ́ẹ̀ bá ṣàlàyé rẹ̀ kí gbogbo ayé ó mọ̀ ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi ẹ̀yin 45 wálẹ̀ gbẹ̀yìn yìí 45 wálẹ̀ ẹ̀yin 46 47 48 49 ẹ lọ bá àwọn tí wáyé kẹ bá àwa ti wá lè rí ń bá sọ ẹ mọ̀ bìrọ̀ ẹ mọ̀ pé ẹ mọ̀ yàrá náà lẹ̀ ẹ jẹ́ ká ọ̀rá mú bẹ̀ ń bá wọn ìyẹn náà tún jọ kan bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó nídìí kí n kàn mọ́ sí lábẹ́ ẹni wọ́n ní wọ́n gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀ wọ́n yàn ní bẹ́ẹ̀ ní kankan o kó dá ká mọ̀ parọ́ àmọ́ ẹ̀rọ kọ́ àwọn tábà ti mọ̀ ní lẹ́gọ̀ọ́và ni káwọn èèyàn ó bá lè tẹ̀lé but alhamdulillah oníkálukú ìtànà bá a sí mẹ́ pé irọ́ kò sẹ́ni tó gbé májẹ̀mú yìí kalẹ̀ wọ́n dẹ̀ wọ́n pé ń tẹ́ fẹ́ mọ́ rí fáàsì tó bá pé ọ̀rọ̀ tèmi tí mo sọ ní ó wà ní tí mo wá sọ lónìí nísìn mo ṣe afẹ́ establish ẹ̀ dáadáa èmi ò ní kán wá bẹ nìkankan o ọ̀rọ̀ tèmi tí mo sọ ni pé wọ́n ní láti kó o jẹ ní tí mo dẹ̀ fi á sọ lẹ́ni nìyẹn ṣe insha Allah wọ́n ní láti kó o jẹ tí wọ́n ní láti kó o jẹ́ tó wájú ọmọ gbọ́dọ̀ wá bẹ̀ wá ṣé èmi ó sì rárá kẹsì wá bẹ èmi ni wọ́n ní láti yín sì ní mo dúró bẹ́ẹ̀ yín sì padà ṣàlàyé ẹ̀ àwọn ọ̀dọ́ sì ń gbà táwọn ọ̀dọ́ máa jọ àgírí ṣe pé ṣé ká kó o jẹ ní àbí ká mọ́ kó o jẹ àwọn fún wa ní táwọn gbé káàkiri nísìn yìí làwọn ọ̀dọ́ fẹ́ dúró làwọn náà fẹ́ dúró tiwa àwọn ọ̀dọ́ náà fẹ́ jọmú kìfì wa nísìn báyìí pẹ̀lú ògùn lọ́dọ̀ náà Allah subhanahu wa ta'ala tó a sọ pé kẹ́ lọ bẹ ní èmi wáyé ọ̀rọ̀ tèmi lẹ gbọ́ tọ́rọ̀ yìí òjújọ́ kẹta lọ lẹ sọ̀rọ̀ yìí ká lọ́rọ̀ tèmi lẹ bá gbọ́ èmi ò ní kẹ́ lọ bẹ ẹnì kankan gbogbo tí mo ń sọ kọjá pé wọ́n gbọ́dọ̀ kó o jẹ mo dẹ̀ má pèjúwe wá ipe ẹni tó sọ pé ọ̀ lè jẹ́ èèyàn àfikọ́ jẹ èèyàn nígbà táwa kọ́kọ́ ń sọ àwọn alùsùnà àtàwọn àlùfáà wa táwọn kọ́ ń sọ kọ́kọ́ dáhùn ń fún láyé ni oníbúrẹ́dì Agége gan tún wá láyé fọ́rọ̀ yẹn until ìgbà tó ṣe pé àyín náà wá dé tẹ kó gbogbo ẹni náà níwájú lọ́sùn kí làá fà padà sí wọ́n kó jẹ tó wọ́n sì jẹ níyì láti àwọn náà gbọ́dọ̀ kó jẹ kámẹ́rà ní jẹ níyì wọ́n já dọ̀rọ̀ yìí pọ̀ kò sẹ́ni kẹ́kẹ́ tí ń sọ gbóná yẹn kò sẹ́ni kẹ́kẹ́ tí ń sọ gbóná gbẹ́gbọ́n lọ́bẹ̀ ní kankan kò sẹ́ni kẹ́kẹ́ tí ń sọ gbóná yẹn tó bá rí bẹ́ẹ̀ challenge rẹ̀ sà ẹ lọ rèé bá wa mú ẹni tó bá sọ wá nínú àwọn Ahlus Sunnah wal Jamaa kódà nu ẹlòmíì tó ṣe Ahlus Sunnah wal Jamaa lọ́dọ̀ gbọ́dọ̀ wá bẹ̀ òun wá bí pé ta ni wọ́ á rí pé ta ni wọ́ wọ́n bú sọ̀hábà ìwọ́n ní ká wá bẹ̀ wọ́ ta ni wọ́ ìwọ́n ni wọ́n náà sọ̀hábà ni gbogbo àwọn mùsùlùmí lájọ níwọ̀n gbogbo alájọ níwọ̀n so n táwa wá ní lọ́dọ̀ òkè ká wá bẹ̀ àbẹ́yẹ̀ bá sí ọlọ́run náà ní mọ́ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́jọ́ sí àárín àwọn àtọ́lọ́nu àmọ́ torí pé títí kíní ìdá àárín àwọn mùsùlùmí rú náà sì máa ní láti kó jẹ àwọn tí ń bọ̀ lẹ́yìn òfin ní mọ́ òfin ní fún wọn ní problem ó ti ń fún àṣìṣe gan ní problem nísìn wọ́n sọ àwọn díẹ̀ làwọn sọ tán àwọn ilé ìdìbò kò sì gbé kọjá bí táwọn sọ dé
ṣebí lẹ́yìn ìgbà yẹn nìkan dé ló l'Abubakar àti Umar ló fẹ́ poison Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣebí lẹ́yìn ìgbà yẹn nìkan dé ló ní pé fake khalifa lọ ní Abubakar ṣe tó ta'ala anhu ní sọ́ọ́bà gbà yìí ìgbà yẹn náà kí ni ó padà wá sílẹ̀ fil ajyal al-qadima fa'tabiru ya ulil albab. So eléyìí náà ó jọ́rọ̀ pàtàkì kan tóun náà dádúró tiẹ̀ lọ́tọ̀ so tí ò bá sí nínú ọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ mẹ́jà máa kìbọnú ọ̀rọ̀ máa ẹ wá dúdú ẹ nígbà ni wọ́n sọ di Ghazwatul Ahzab mọ́ yín lọ́wọ́ ẹni wọ́n sọ di Ghazwatul àwọn akógbà èèyàn o àwọn apàrẹ ẹ̀dàbí ẹgbà wá o ẹ̀dàbí ẹgbà wá o ẹ̀dàbí lẹ́gùnvà nìyí náà àwọn ẹlòmíràn tó ti fọ́ọ̀lù fún ẹ̀ náà sí máa àdírẹ́sì mẹ́ ike kíníkà káwọn ẹ̀ náà mọ̀ wulẹ̀ sọ bẹ́ẹ̀ irọ́ kò sẹ́ni tó ẹ bá sọ pé ẹ̀yin oníṣúfì ẹgbà wá kò sẹ́ni ó sọ bẹ́ẹ̀ gbogbo gbangba ni ti wì gbogbo àwọn fídíò táwọn èèyàn fi sọ̀rọ̀ ẹ dá sí ẹ̀yin oníṣúfì ẹ̀yin ní kíníkà fi dá ẹ lọ wo gbogbo fídíò yẹn ẹ mọ wo bí tó ní kálukú líǹkì ẹ̀ mọ́ ẹni tí wọ́n kọ́ mọ́ pé ọ̀rẹ́ pé ẹ dá sí ó ti pẹ́ ọ̀tí tó bí ọdún mẹ́rin kan báyìí tèmi kọ́kọ́ sọ mú proposal ẹ̀ wá ó sì nídìí kí ló bí wípé àìkánú àwọn àlùfáà nílẹ̀ Yorùbá yìí precisely ìyàwó Imam Wafa àwọn ìgbà tí wọ́n ń gbọ́ táwọn ọ̀rọ̀ yẹn ṣe lọ́wọ́ jáde jẹ́ lọ́sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ máa ń dààmú àgbàlagbà fà ẹ̀yin náà ọmọ kí ó káwọ́ pé tírí ẹ̀yin náà àwọn wá sọ̀rọ̀ yẹn torí pé kí ni tán lọ gbé lọ bá àwọn ọjọ́ náà lọ́hùn kémi tó wá sọ pé irọ́ o ẹ̀yin àgbàlagbà náà máa dá sọ̀rọ̀ yìí o ó yá ẹni ànábì ògùn sọmọ lọ wọ́n ní igbá wọ́n ní àwo ẹ̀yin náà wá ìgbà náà àwọn kan jẹ́ tó change wọn lọ́wọ́ pé ó ń ṣe ṣàánà pẹ̀lú àwọn fídíò ó ń ṣe kíní ẹjọ́ yẹn lọ tíwárí tẹ́lẹ̀ yìí náà èmi náà tún sọ lọ́tẹ̀ yìí nínú àwọn àlùfáà tó sì sọ pọ̀ gbogbo àwọn ẹni tó wá sọ kò sẹ́ni tó sọ ẹgbà wá o ẹgbà wá kọ́ tẹmọ tó ní kálukú ń sọ tó fi ń pariwo kálukú ẹ̀yà àfáà ilẹ̀ Yorùbá ẹ má dákẹ́ in tí kálukú fi ń sọ ní pé tọ̀ tó bá yá nísìnyí ẹ mọ̀ pé wá mo rántí Dr. Dhikrlahi Shafii wà náà tó sọ bẹ́ẹ̀ nígbà táwọn ṣe wọ́n ní pé tọ̀ ẹ̀yin kan ló yà lẹ́yìn mọ̀ pé fóònù wa níṣẹ́ nígbà pé fóònù wa nígbà tí mọ̀ kí nọ́mbà rẹ̀ ní gbé ẹ bá ti pè wá ní dáhùn pé ọ̀rọ̀ yóò di wàhálà o ọ̀rọ̀ yóò di wàhálà o in tó mú ọ sọ́nù kìí ṣe ẹgbà wá o ẹgbà wá o ẹgbà wá o kọ́kù sẹ́ni tó sọ ẹgbà wá lẹ́gọ̀ọ̀và ni tó bá ti níbẹ̀ yẹn kalẹ̀ tí wọ́n kẹ́rẹ́ wá lọ tẹ̀lé bẹ́ẹ̀ lẹ́gọ̀ọ̀và ni ẹnìkan kò sọ bẹ́ẹ̀ nu alùsùn náà àtẹni tí ò sálù ẹnìkan kò sọ bẹ́ẹ̀ ẹnìkan kò sọ bẹ́ẹ̀ ẹnìkan kò sọ bẹ́ẹ̀. mo tún bá lọ bí iná táwọn náà tún sọ tí wọ́n lórí mímbà àfáà tó tún sọ yìí náà àwọn táwọn náà tún rán ni pé ẹni sì àwọn òní ti kọ́ kíníkan ẹ ti mọ sáré pè wá ẹni mọ̀ sáré pè wá àní dẹ́nì kankan náà ẹni gbé ilẹ̀ ń wò rẹ́mí sí o gbé in tó ti táwọn yẹn fi pariwo pé káwọn àfáà ilẹ̀ Yorùbá ó jáde nu in tó fa ẹ jáde nìyẹn bọ́dí sí àwọn abẹ́ pìrìsẹ́ntì ẹ̀ wá ní káwọn sún yóò gbà wá o àwọn sún yóò gbà wá bò ó ṣe tàì tó jájà ni tàbí táì mẹ̀rí tí wọ́n kó wá tàbí táì tó tíra tó jù tó tíra àmọ́ torí pé tọ́rọ̀ ọba délẹ̀ tẹ̀ ìdélẹ̀ àtúnísúfí àtúgbà àwọn àlùfáà tó kù náà máa ń sábà sọ àwọn alùsùnà lẹ́nu pé kí ló máa ń ṣe yẹn jẹ́ káwọn àgbàlagbà ó gbádùn wọ́n dàbọ̀ àgbàlagbà wọ́n gbọ́ àgbàlagbà lẹ́nu in tí máa ń fi tó fi máa ń jọ pé wọ́n ń gbọ́ àwọn àgbà lẹ́nu òun tó rèé o in tó bí àwọn ọ̀rọ̀ yẹn nìyẹn àmọ́lẹ́ gùvà ní kẹ́mọ̀ sọ pé ẹ̀rin súfí ó gbà wá wọ́n sọ di Ghazwatul Ahzab mọ́ yín lọ́wọ́ ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ pèpè fún ogun àwọn Ahzab torí pé àwọn ẹni tẹ́ ẹ lọ mẹ́nu báyẹn Abubakar Siddiq ibi tọ́rọ̀ ti lọ dé yẹn ẹjọ́ bá aṣọ́lájú ọjọ́ ìyàbú rẹ̀ irọ́ kálukú lọ́nà pé àfà àtàwọn náà ní ìkankan bọ̀ tẹ́lí káwọn èèyàn bá màbú rẹ̀ irọ́ táàmà Muawiya táàmà Amru al-Asi táàmà Musa al-Ash'ari gbogbo èèyàn bá Abubakar Siddiq wọ́n ma Umaru wọ́n ma Uthman wọ́n ma Ali ìgbà ọ̀rọ̀ ti lọ dórí àwọn èèyàn ló di wàhálà tó dì yí lọ́wọ́ fi dáríwó àwọn èèyàn kálukú náà ń gbọ́ yóò pé ẹ lọ gbogbo àwọn tó sọ̀rọ̀ pátápátá wọ́n mọ̀ sọ fún yín ni pé mo gbọ́ ló jẹ́ ń sọ̀rọ̀ kìí ṣe àwọn alùsùnà ló wá pè mo fi á sọ̀rọ̀ àwọn náà láti ìjáde mo fi á jáde àwọn náà nà mí lọ́rẹ̀ mo fi á bọ́ta kálukú náà gbọ́ pé irú kí ni ń gbọ́ yìí àfáà tó kọ́ ni pé sọ̀rọ̀ bàbá rẹ̀ o tó bá jọmọ ọkọ sọ̀rọ̀ dílé yìí o tó bá jọ àfáà tó sọ yẹn náà àfáà sọ pé òun gbọ́rọ̀ bóra kan tí bóra yẹn sọ pé Abubakar àti Umaru náà pọ́ìsì ànábì in tó ti àfáà yẹn jáde ní tiwọn náà nìyẹn bàbá rẹ̀ fi yàtọ̀ fi ní wájọ kíníkan ọkọ̀ wáyé kíníkan ta ló pé àwọn náà dá sí ta ló sọ pé ẹgbà wáhùn àbáyé rẹ̀ tọ́nu pé kí n táwọn torí ẹ̀ jáde nìyẹn ẹgbẹ́ àwọn tó kó gbogbo àfáà bá tún ní kí àwọn òjú bẹ́ẹ̀ nìkan ìwẹ̀ ìtẹ́lẹ̀ báwí yìí ẹni ó sọ kí ní ìdùn náà ló sílẹ̀kùn ẹni tẹ́yìn náà ń báwí ẹni ara ẹ̀rí àìṣòdodo ẹ̀ṣẹ̀ ní o àìwí bí akúrẹ́ o ẹ̀lápọ̀ ẹjá sọ ní tá a sọ ní tí ó bá ṣẹlẹ̀ náà ní ó ṣẹlẹ̀ o àlá ẹjá sọ ní tí a sọ ní tí ó bá ṣẹlẹ̀ náà ní ó ṣẹlẹ̀ ẹni tí ó fẹ́rẹ̀ yẹn náà ní ó fẹ́rẹ̀ yẹn alhamdulillah tọ́lọ̀ bá tilẹ̀ bá ti wálé ní ṣàjá pé tí gbogbo tọ̀wáyé fún yín bá rò pẹ́yìn ilẹ̀ ń jẹ́ kí n mọ jẹ́ báyìí ẹ má pè mí wá sí mọ́ bí ẹ bá sì lè láyà rẹ̀ kí yóò láyà délẹ̀ kí ẹ gbọ́dọ̀ láyà délẹ̀ mi tó dé yìí yóò láyà nì délẹ̀ kí ní kò sí tẹ́nìkẹ́ kó fẹ́ nìkankan ṣe àbá kò sí tẹ́nìkẹ́ kó fi yín ṣe kò sí o tó wà fi lè mú wákàyè ti lè jáde báyẹn gbogbo ẹni tó bá bá wí kí wákàyè mọ bá wí ibi tó yẹ kẹ́ dúró sí nìyẹn
ẹ̀yà àdìgbà tẹ́bá ní gbogbo lágbájá èmi ò wá gbà lérò àmọ́ ká ní lágbájá yẹn náà bá wa sọ bẹ́ẹ̀ kọ́nà ní bá wí ta ni òun ta lòun tọrùn ní bá wí ta lòun lẹ́gbẹ̀ẹ́ àwọn sàbí tẹ́ǹtì rẹ̀ ta lòun ta òun gẹ́gẹ́ bí ta ni lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀hábà ok ṣé tẹ́ ẹ̀ sọ ni pé ó bá pé òun ló wá ń bú àwọn sọ̀hábà ẹ yọ́lẹ̀ àwọn kẹ́ni yọ́lẹ̀ tí bá pé òun náà bá wà ní ọdún bú sọ̀hábà òun náà sọ̀rọ̀ bàbá rẹ̀ bó bá jọ mọ́ ọkọ sọ̀rọ̀ dílé yín o bó bá jọ mọ́ ọkọ sọ̀rọ̀ ìyá rẹ̀ bó bá jọ mọ́ ọkọ kí ló ṣe fún bàbá rẹ̀ gbogbo tẹ̀sán ẹ kọ́ fún un náà ọ̀rọ̀ yóò jọ ẹni ṣé ọ̀rọ̀ yẹn ìdá òdodo sì ní gbogbo ẹni tó bá ti bá kó mọ gé lọ ni bọ̀kẹ́ wá fi gé àwọn ẹ̀kan ẹni pé òun bóra ó wá kó gé ẹni kẹ́kẹ́ ní ìfi gé eléyìí kí ló ṣẹlẹ̀ kí ló kú ìdá yẹn lẹ́nu ẹ jẹ́ kí ìdá òdodo àmọ́ gẹ́ ni ó sọ èyí ó sòdodo lẹ̀ tán ìdá ni ó sì gé ọ̀gán fún rẹ lẹ́sẹ̀ yóò gé ọ̀gán fún rẹ lójú bá kó ti gé ọ òdodo ẹ̀dá pẹ̀já àìsòdodo ẹ̀ṣẹ̀ ni o èyí tá a bá sì ti sọ ẹ mọ́jẹ́ kẹrù ó bà wá mọ́ tá a bá sì ti láyà débì kan já láyà nìtàn wallahi ọlọ́wọ́ bá mọ́ ń bẹ̀kẹ̀ láwọn ẹni rẹ̀ so àwọn àlùfáà tí ń sọ gbogbo la fẹ́ràn torí tọ́lọ́ Allah subhanahu wa ta'ala wallahi gbogbo la fẹ́ràn torí tọ́lọ́ ẹ̀rí kí n gbà tí wọ́n ká kọ́kọ́ jáde mo ní reservation ibi tá ẹ̀rú ti ń bà mí náà nù reservation mi ò ju àmì ẹ̀ lọ mo sọ reservation láàárọ̀ ó wá ṣẹlẹ̀ nírọ̀lẹ́ but òun ti bẹ́ẹ̀ àwa sì appreciate pé ṣé wákà mi ṣàṣì wá ń bẹ́ẹ̀ ẹ wákà yóò mọ ìwúlò lọ oníkálukú ń sọ̀tàn bàbá rẹ̀ náà káwá gbọ́ káwá wo pé ìwo ló dòjù pẹ̀lú tàwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ká mọ̀ ká àṣìṣe bàbá kálukú náà ká àṣìṣe àwọn sọ̀hábà tán kà náà ó yá ká máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣètò láwọn sábẹ́ ṣeré ó yá ìṣe bàbá tiẹ̀ náà ṣe wá ṣeré o bóò ní ká ti ṣe yẹn ọlọ́mọṣà mẹ́ṣọ́ ní kálukú wa dúró so ẹnìkan kò ṣe Ghazwatul Ahzab ọ̀ràn tí ẹ dá ló ti gbogbo Ahzab dìde ẹ̀rẹ̀ tí ì rí nǹkan kan o àwọn èèyàn sì wo náà ni pé kí ni yóò tún ṣẹlẹ̀ tí ìkàkùn ò bá ti ṣẹlẹ̀ ó ń lọ ní o bódẹ̀ ṣe máa mọ́ lọ náà nìyẹn so ala kulli hal ẹ dákun torí Ọlọ́run lórí àwọn ọ̀rọ̀ yẹn àmọ́ bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ lọ ẹni tó máa láwọn àgbààgbà ń ṣèpàdé wọ́n ń pera wọn kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ta ni ìmáàmù yín ká làwọn àfáà àti ẹ̀yìn alùsùn náà láwọn àfáà náà yẹn máa lé làwọn àfáà wa ni ó dàbí ẹ̀ mọ́rú ọ̀rọ̀ yẹn gbẹ̀mọ́ ẹ̀mẹ́ẹ̀kọ́rọ̀ yẹn dà yín láàmú wọ́n ti mọ̀ ká á ń sàfọ́rọ̀ yẹn lè mọ̀ sí torí bí ó dàbí káwọn kèfèrí náà bèèrè lọ́wọ́ mùsùlùmí ní gbogbo ayé lónìí káwọn ẹ̀yin mùsùlùmí ta lórí gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo ayé tí alẹ́ nìkan ta lè point kò sí in tó kù ní pé ẹ confront ìlú tẹ bá fẹ́ kámẹ́ríkà wa bèèrè pé ẹ̀yin mùsùlùmí gbogbo ayé ta lórí gbogbo yín ayáyà mọ nfa yóò dá àwọn mùsùlùmí láàmú olùfà olórí ta ti nílànà nígbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ànábì sì àwọn olórí ta tún mọ́ ní olórí kan ní gbogbo mùsùlùmí ní ani Abubakar ani Umar ani Uthman ani Ali ìgbà tó padà yá ni kìíní bẹ̀rẹ̀ sí ní pín ìgbà tó ti wá ń pín yẹn tó bá níta olórí wa ní sí direct sí ìlú tó bá fẹ́ jùmọ̀ náà àwọn sàlàfí yóò ẹ̀dá olórí aláwọn olórí aláwọn alfa tẹ́lẹ̀ ní maka aláwọn alfa ni ìgbà tó ilẹ̀ ẹ̀fẹ́ ní sí ẹ̀dá Professor Abdulrazak Abdulwajid aláwọ ẹ̀dá ojú ọ̀dọ̀ kọ́ wọn náà ẹ sì máa mí náà alfa wa ẹ̀dá ojú ọ̀dọ̀ kọ́ ogun ẹ̀kọ́ lẹ́tà sí wọn káwọn náà fi lẹ́tà dáyé náà padà Dr. Sharafuddin Gbadebo Raji ẹlẹ́mọ̀ wọn Dr. Fadil Nurudal Imam ẹlẹ́mọ̀ wọn Sheikh Najimuddin Suleiman ẹlẹ́mọ̀ wọn Sheikh Murtada Idokun ẹlẹ́mọ̀ wọn àtàwọn alfa bẹ́ẹ̀ jàǹkẹ̀ tẹ́yìn náà mọ̀ gbogbo táwọn àwọn tẹ́yìn náà bá mọ̀ ẹ̀yin ní ẹ̀kọ́ sí wọn àwọn yìí náà láwọn ọmọ kí ó kan wọ́n ní jẹ́ ẹ̀mọ́ ẹ̀kan ẹ̀yẹ kọ́ sí wọn kódà bá káwọn tẹ́yìn náà mọ̀ pé láàrin ara àwọn kan kọ́mẹ̀tì mẹ́ ẹ̀mọ́ sọ yẹn àárín ara wọn ẹ̀mọ́ gbọ́ra wọn yé náà ẹ̀yin náà mọ̀ pé àárín ara wa gan bára wa jà sáwọn òdodo kọ̀ọ̀kan àmọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn kankan ń bẹ tó yẹ pé mùsálàmù ní fún gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ gbá irú àwọn yìí lọ kódà kẹ́yìn náà báwọn àtàwọn kan já ẹ̀kọ́ lẹ́tà sáwọn tẹ́ ẹ mọ̀ láàfà àwọn tó dẹ̀ mọ̀ pé àwọn àfà ẹni báyìí làfà àwọn báyìí ẹni báyìí làfà àwọn báyìí ẹni báyìí làfà kílẹ̀ ẹ̀rẹ́ ìsìnrú nǹkan báyẹn sí láti lójú ọ̀rọ̀ rú ni ọ̀rọ̀ yóò lè dàrú rárá so ẹ̀sọ́ ní tó bá wà ńlẹ̀ òní ẹjẹ́ aṣọ ní tó bá ti wà ńlẹ̀ òní kẹjẹ́ káṣọ ọlọ́mọṣẹ́ àyẹjú ọ̀rọ̀ ọlọ́kùnrin máa ṣàlẹ̀ nìkan wọn tó ọ̀ṣẹ́ wá rí tó wá wà ńlẹ̀ yìí níbi èmi wá ń lọ rà kí mo ti fẹ́ sọ̀kalẹ̀ báyìí ọlọ́mọṣẹ́ àṣàlẹ̀kùn dáadáa fún wa mẹ́sẹ̀jì tèmi fún gbogbo àwa tá a bá jẹ́ ọ̀dọ́ wípé àyíbá mọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wípé ẹnikẹ́ni tí ó wá lè jẹ́ pé òun náà bá nírò rí bẹ́ẹ̀ àá ti sọ pé kò sí bẹ́ẹ̀ nísìn pé wọ́n gbọ́dọ̀ wá bẹ òun dákun máa parẹ́ nú ọkàn rẹ̀ àmọ́ ìta àfẹ́ sọ fún gbogbo àwọn ọ̀dọ́ rẹ̀ a sì ní ká ṣiṣẹ́ lé lórí ni ká mọ̀ kọ́ ní post ká mọ̀ kọ́ sí comment kódà mo yẹn sọ lọ́wọ́ yìí kí ẹ bá mi kọ ọ̀rọ̀ yìí sí comment kí lọ́rọ̀ náà ó ní pé kókó jẹ́ kò sọ̀rọ̀ àfà kí ni mo pè é kókó jẹ́ kò sọ̀rọ̀ ayùwà kókó jẹ́ kò sí kí ni kò sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yìí mọ́ ẹ dákun torí Ọlọ́run
kẹ̀kẹ́ nìkan mọ́ ti wà lọ bí súlíhù àmọ́ bí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ṣe súlíhù ti wọn o but àwa táwa àjọdọ̀ àwọn ò ṣe súlíhù kankan o ẹ má bínú èmi ìgbẹ́nu gbogbo ọ̀dọ́ sọ̀rọ̀ o èmi ìgbẹ́nu gbogbo ọ̀dọ́ sọ̀rọ̀ o èmi ò sì wá jí sí àwọn àgbàlagbà kankan ò rán mi àwọn ọ̀dọ́ kankan ò sì rán mi àmọ́ mò ń sọ̀rọ̀ lórúkọ ara tèmi náà mo sì ń sọ̀rọ̀ lórúkọ pé mi náà nílé kéwúlẹ̀ yóò báyìí mo sì láwọn ọmọ kéwú tọ̀ lọ́dọ̀ ti wá mo sì ń sọ̀rọ̀ lórúkọ pé mi náà léyìn kan méjì tí ń gbọ́rọ̀ tèmi náà ní wáàsí offline online gbogbo ẹ̀ mo ti ní tọ̀ lọ́dọ̀ tèmi gbogbo tó bá dé lólùfẹ́ tèmi náà abẹ́ntóhun náà bá share opinion yìí ibi táwa wá dúró lé lórí tiwa ni pé kókó jẹ́ kò sọ̀rọ̀ láì kó jẹ́ kò sọ̀rọ̀ kókó jẹ́ láì kó jẹ́ kò sọ̀rọ̀ máa kí ni mọ̀káwọ̀ yẹn ti gbọ́rọ̀ yẹn yé ẹni bá ti kọ́mẹ́ntì kókó jẹ́ ìwọ mọ̀kọ̀ kò sọ̀rọ̀ tó bá ti kọ kókó jẹ́ ẹ̀yin yòókù ẹ lọ abẹ́ reply kẹ́yìn wá kọ kò sọ̀rọ̀ yẹn tí wá kọ láì kó jẹ́ kò sọ̀rọ̀ ṣó ń lọ bẹ́ẹ̀ kókó jẹ́ láì kó jẹ́ ọgbọ̀n kó jẹ́ ní o wàláì dàlá ibi à ń lọ nìyẹn ọ̀rọ̀ tó wà lẹ́yìn wàláì ọgbọ̀rọ̀ kó jẹ́ ni àìkó jẹ́ kò sọ̀rọ̀ kankan tó fẹ́ mọ́ sọ tàbí gbọ́n kankan mọ́ wàhábíyà ó pààyàn 2000 ó pààyàn 1 million ó pààyàn 5 million wàhábí nìyẹn ẹjọ́ máa ń yẹ láti kíámọ̀ ẹ bá jọ débẹ̀ tẹ́ bá díwájú ọlọ́bọ̀ Allah subhanahu wa ta'ala tẹ́bí tí ò bá pààyàn ẹ̀ sì dáná wájú rẹ̀ ẹjọ́ rájú ara yìí dáadáa ṣàkṣíyà wàhábíyà ṣàkṣíyà Sheikh Muhammad ibn Abdul Wahhab ṣàkṣíyà yẹn ò ní irtibatu mọ́ wáyù kankan kò ní irtibatu pẹ̀lú kí ni o papọ̀ mọ́ wáyù kankan so ṣàkṣíyà yẹn tẹ́ bá tọ̀ ánà sí tẹ́ ẹ bá ba ṣàkṣíyà yẹn lórúkọ jẹ́ àwa tá a bá fẹ́ ṣàkṣíyà yẹn kó sọ pé ẹni yóò dẹ̀rí bẹ́ẹ̀ ẹni tó bá lè sọ́nu wa gan ni ẹni báwa mi yóò kàn dáre pé ẹ̀yin lè mọ̀ because èmi rí kinní kan pé bá ṣàkṣíyà yẹn jà ṣàkṣíyà lásán ni kò sí nǹkan kan wọ́n ṣàkṣíyà tó sàhábà ṣàkṣíyà yẹn ti lọ so papọ̀ mẹ́sìn wa ó so papọ̀ mọ́ ìrun tá ń kí ó so papọ̀ mọ́ àwẹ̀ tá ń gbà ó so papọ̀ mọ́ zakat tá ń yọ ó so papọ̀ mọ́ hajj tá ń lọ ó so papọ̀ mọ́ gbogbo tẹ́ bá pè ní ẹ̀sìn fún wa lónìí ṣàkṣíyà àwọn sàhábà ó so papọ̀ mọ́ so at-ta'nu fihim ta'nun fil islam at-ta'nu fihim ta'nun fil qur'an at-ta'nu fihim ta'nun fis sunnah ló jẹ́ pé kẹ́nì kankan tó lè sọ mí ìfẹ́ mi ò kó tó lè wọlé ó gbọ́dọ̀ kó jẹ́ o kókó jẹ́ láì kó jẹ́ kó tó lè sọ̀rọ̀ ó gbọ́dọ̀ kó jẹ́ lọ́kó jẹ́ láì kó jẹ́ láì kó jẹ́ kókó jẹ́ sọ̀rọ̀ aláì kókó jẹ́ kó sọ̀rọ̀ ni o ẹ̀yin tí a bá mọ̀ tasmim àwọn ní graphic design ẹjọ́ ẹ̀rọ bá wa design kìíní abẹ́ fi ṣe dp abẹ́ fi ṣe profile picture wa ẹ bá ti gbé kókó jẹ́ ẹgbẹ́ sókè ìsàlẹ̀ ńkọ́ kò sọ̀rọ̀ ẹ tún gbé síbẹ̀ láì kó jẹ́ ayùwà lọ kó jẹ́ wàá sọ̀rọ̀ gbogbo àwọn tó wáyà àtijọ́ mọ́ bẹ́ẹ̀ jẹ́ ọ̀rọ̀ yìí ó ní láti kó jẹ́ tí ò bá ti kó jẹ́ kò sọ̀rọ̀ kó jẹ́ kò dẹni àpọ́nlé kó jẹ́ kò dẹni yìí kó jẹ́ kò dẹni àgbéga kó jẹ́ kò dẹni táwọn ṣàpọ́nlé rẹ̀ ti lọ láíláí kó jẹ́ kò dẹni àlùbáríkà kó jẹ́ kò dẹni ìdùnnú kó jẹ́ kò lè rí fọkànbalẹ̀ kó jẹ́ kò lè máa rí ayọ̀ kó jẹ́ kò lè máa rí ìtẹríba kó jẹ́ kò lè máa rí gbogbo nǹkan tó bá yẹ kó máa rí ilé ayé rẹ̀ má kó jẹ́ kò rí bẹ́ẹ̀ lẹ́ni àbùkù má kó jẹ́ kò rí bẹ́ẹ̀ lẹ́ni yẹpẹrẹ má kó jẹ́ kò rí bẹ́ẹ̀ lẹ́ni tí ọmọdé ó máa fi ẹ́ sí yẹ̀yẹ́ àgbà ó máa fi ẹ́ sí yẹ̀yẹ́ ọkùnrin ó máa fi ẹ́ sí yẹ̀yẹ́ obìnrin ó máa fi ẹ́ sí yẹ̀yẹ́ kó tó lè dé pé àpọ́nlé ni ó padà àfà àti kókó jẹ́ o kókó jẹ́ ibi táwọn ọ̀dọ́ dúró sí nìyẹn gbogbo ọ̀dọ́ tó bá mọ̀ pé òun náà àgírí pẹ̀lú kinní bẹ́ẹ̀ bá ṣe ń kọ́mẹ́ǹtì sábẹ́ kinní ẹ dákun ẹ wá jẹ́ ká wá jó jẹ́ kó ní ṣàárù wa nísìn àgbọn nǹkan kan mọ́ kò sọ̀rọ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ yìí ó ti tó gẹ́ àbí kí ló gbé ó tó gẹ́ kókó jẹ́ láì kó jẹ́ kókó jẹ́ láì kó jẹ́ wàláì láì kó jẹ́ kò sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ kó jẹ ẹ jẹ́ ń gbé wa nìdí ẹ̀ kí la ní kẹ́ kó jẹ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ burúkú ti pọ̀ sẹ́yìn àwọn ọ̀rọ̀ yẹn wá pọ̀ but máa mọ ọ̀rọ̀ ní sọ̀rọ̀ wọn ní kọ̀ọ̀kan nísìn tó ní kálukú náà gbọdọ̀ sọ because àwọn ọ̀rọ̀ kan náà jáde ẹ̀ kí n tún kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ mo fẹ́ mójú kúrò níbẹ̀ bọ̀dẹ̀ èmi tún ní padà síbẹ̀
níbi ọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé nígbà yìí ti ń takò àwọn tùrọ́ọ̀fù wa àwọn wa ń takò àwọn tùrọ́ọ̀fù yìí náà yìí wà àwọn sàhábà kábọ̀dé o àwọn bàbá gbogbo wa ìgbà tí wọ́n ń takò tùrọ́ọ̀fù ẹ̀yin náà wà fẹ́ takò tùrọ́ọ̀fù tiwa náà tùrọ́ọ̀fù gbogbo wa làwọn sàhábà tó wà lọ́la àlẹ́ yìí àìmọ̀jájà wàláì àìmọ̀jájà ni kẹfẹ́ bá lùsùn náà jà kẹ máa lọ rí lọ́dọ̀ àwọn sàhábà àìmọ̀jájà ni ẹ plan láti fail ni wàláì ẹ plan láti fail ó ní pé alùsùn làfẹ́ bájà ẹ jẹ́ ká lọ àtàkù tùrọ́ọ̀fù wọn ẹ wà lọ mú sàhábà ibẹ̀ ń kọ́ kódà ìgbọ́dọ̀ mú tábì èyí ẹgbọ́dọ̀ mẹ́rin kẹ̀kẹ́ náà wà fà Islam because àwọn tẹ́yìn náà ó padà kàwọ́ ara yín tẹ́ padà súnmọ́ wọn yóò di ọ̀dà ni tẹ́ bá ti fẹ́ mú àwọn alùsùn náà wal jamaa fi ibẹ̀ ń lẹ̀ ẹ̀yin náà jókòó ẹ study àwọn alùsùn náà ẹ̀ẹ́rì ọmọ ènìyàn ni wọ́n ẹ̀ẹ́rì ibi tí wọ́n kù sí ibi wọ́n kù sí òun ẹ wá mọ tẹnumọ́ bẹ́ẹ̀ ẹ mọ tẹnumọ́ bẹ́ẹ̀ ẹ mọ tẹnumọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ó rí nǹkan mọ́ sọ́npá tí wọ́n náà káwọn náà lọ rí túnbẹ̀ sí bọ́kẹ́ ní nítorí pé wọ́n ti ń sọ̀rọ̀ bìkan ẹ̀yin náà wá fẹ́ lọ ẹ̀ wá níbi lọ́mọ́ ọwọ́ jọ́dọ̀ àwọn sàhábà láì ọ̀rọ̀ yẹn kókó jẹ́ láì kó jẹ́ òṣọ́rọ̀ o kí sì náà gbọ́dọ̀ kó jẹ́ inshallah insha Allah àmọ́ kí n tó lọ bàbá tó wá fẹ́ wá change ẹ̀mọ́ lọ́wọ́ pé wọ́n ní ọ̀ní bẹ̀rẹ̀ ká àdíkà bẹ̀rẹ̀ kankan wọ́n gbọ́dọ̀ kó jẹ́ tẹ́bá ní wọ́n ní kó kankan jẹ́ kò sọ̀rọ̀ nìyẹn àjọmọ̀ fà lọ báyìí náà àìwá àwa ti sọ eléyìí ẹ̀yin tí àwọn àgbàlagbà ẹ̀yin àgbàlagbà ẹjọ́ mọ́ lọ sọ yẹn àwọn ọ̀dọ́ kò kó jẹ́ láì kó jẹ́ kò sọ̀rọ̀ kò sí nǹkan àyíwá bá mọ́ lè jẹ́ nínú àwọn ọ̀dọ́ ẹlòmí lè wá disagree pẹ̀lú mi èmi náà fàyè ìyẹn náà lẹ́ ọ̀ ìbára ẹni tó rọra pé àfà ẹ má jà sọ pé dandan nìkan kò jẹ tó lẹ́nu mi sì lópin náà pé tó bá kàn tiẹ̀ ti dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn lẹ́kàwé kàn tiẹ̀ ti dákẹ́ tọ́rọ̀ ò lọ lórí ẹ̀ mọ́ ó yẹ ká lè ní peace well ìnáni yẹn ibìkan náà lọ́wọ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ ni tá bá tiẹ̀ kọ́kọ́ rí yẹn náà ipa kọ́kọ́ rí yẹn náà ó ṣeé ṣe ká mọ wò ó àmọ́ láì kó jẹ kókó jẹ wọn kó jẹ kọ́rọ̀ tó lè wà ní láti kó jẹ ọ gbọ́dọ̀ kó jẹ tó wípé àti láwọn tó kó jẹ náà bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn náà kọ tí láti bú àwọn sàhábà wọ́n bú Abdullah ibn Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àti sàhábà akátírọ̀ ọ̀hún àwọn náà sì mọ́ ta kọ́ngbà náà a sì máa wà alfáwà mí náà tí wọ́n kọ́ nǹkan lọ́ba àṣà wọn lẹ́sọ̀ lórí wọ́n bú Abdullah ibn Umar ibn Khattab radiyallahu anhu wọ́n bú Abu Hurairah radiyallahu ta'ala anhu wa sahabati ajma'in àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nígbà tó yá wọ́n tó kọ tírà padà wọ́n kó jẹ náà abẹ́ kó jẹ nìyẹn kó jẹ wọ́n sì ní tó máa wọn kọ orú tírà abú bẹ́ẹ̀ ò nítorí pé àwọn fẹ́ bá wọn alùsùn náà jà fáwọn sálàfí ló tí àwọn débi àwọn lọ́rí bú sàhábà wọ́n wúwo di ọ̀dà ẹ̀yìn náà ṣe kí ni kò jẹ alhamdulillah demand wa ní eléyìí náà ẹni ó sọ pé wọ́n lè jẹ èèyàn àfikọ́ jèèyàn ẹ dúró ti lọ́rùn ẹ láti kan kó jà bá tó sàlàyé pé táwọn gbà lérò irọ́ wọ́n gbọ́dọ̀ kó jẹ wọn gbọ́dọ̀ kí ló padà gbẹ̀yìn ẹ̀ wọ́n dẹ̀ padà kó jẹ tó àwọn ọ̀dọ́ náà wá dúró báyìí náà lórí eléyìí náà láì kó jẹ kò sọ̀rọ̀ o láì kó jẹ kò sápọnlé o láì kó jẹ kò sí iyì o ìjà ọmọdé lẹ́rí o láì kó jẹ kò sọ́nà o láì kó jẹ́ kò sátúnṣe o àmọ́ kọ́kọ́ jẹ lónìí ìyídé kọ́kọ́ jẹ lónìí àpẹẹlẹ́dé kọ́kọ́ jẹ lónìí àgbégadé kí ni wọ́n kó jẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò múnádóko tá a ti gbọ́ nípa àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam láti àwọn ọ̀rọ̀ tá a ti ń gbọ́ wọn bí a ti ń gbọ́ bọ̀ gbogbo pé Abu Hurairah radiyallahu anhu gbogbo àwọn ọ̀rọ̀ ìtànkítàn tí wọ́n ti pàǹpà Abu Hurairah níbi àjẹsára yìí náà ni ó níbi àjẹsára yìí náà ni ó níbi àjẹsára yìí náà ni ó òmọ̀jú kó mọ̀ jẹsára lọ ó tó bá dọ́dọ̀ ilé yìí yóò jẹun lọ́dọ̀ Muawiya tó bá dọ́dọ̀ Ali ìrún ní mọ́ kí bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé ó ní as-salatu wara Ali yìí náà atam wa ta'amu inda Muawiya ajisamu ọ̀rọ̀ yìí ìròyìn Abu Hurairah pé kò sábà ní jíjẹ lọ ó dá látẹnujẹnu ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí àtúnṣe gbọdọ̀ bá gbogbo sọkúsọ tó sọ nípa Abu Hurairah ipa àwọn náà tó wá sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ń sọ tẹni mo fi ń bí àwọn sàábé tẹni mo fẹ́nu kàn bí Abu Hurairah àwọn náà sọ bẹ́ẹ̀ ipa àwọn náà gbà pa wọn fẹ́nu kàn Abu Hurairah ẹnu tàbí kàn wọ́n gbọdọ̀ gbé ẹnu yẹn padà ẹnu yóò gbọdọ̀ lè má Abu Hurairah rárá wọ́n gbọdọ̀ kó jẹ táwọn náà fi sọ pé ẹnu tí mo fi kàn Abu Hurairah mo ṣe kí ni mo ti yọ kúrò lára rẹ̀ ó gbọdọ̀ kúrò lára Abu Hurairah radiyallahu ta'ala anhu wa sahabati ajma'in sọ́nà bẹ́ẹ̀ jẹ́ wà ìyá Abu Hurairah Abu Musa al-Ash'ari tẹ́ni ìyí tọ̀hún
dẹ̀dẹ̀wù rẹ̀ Abu Musa al-Ash'ari ó tutù ó sì ń wá nǹkankan ó tutù ó sì ń wá nǹkankan ọ̀rọ̀ ni bó sì ń wá nǹkankan rẹ̀ ó ní tẹ̀mọ́ ìtìhámù ni ọ̀tọ̀ ló tutù ìtìhámù kan nìyẹn èébú nìyẹn ó sì ní tẹ̀mọ́ òun náà wá nǹkankan ìtìhámù kí ni ń wá pò àbí ń wá pò ń wá gbára àbí àwọn àmọ́ àwọn tí ń sọ ọdún tẹ̀ sọ àmọ́ wọn èyí tó ń dẹ̀dẹ̀wù rẹ̀ láti parí gbogbo ẹ̀ wọ́n gbọ́dọ̀ kó jẹ pé Abu Musa al-Ash'ari kì í ṣe dẹ̀dẹ̀wù rẹ̀ ṣé báwọn tó bá bẹnu àtẹ́lù àwọn àgbàlagbà kan tẹ́ bá lẹ mú wọn lẹ̀ wọ́n mọ̀ ń kó jẹ nìyẹn sì mọ̀ ní kan mọ̀ sọ àwọn náà sì mọ̀ ń retract ẹ̀ ẹni ó pe àfa àgbà kan nítorí ọgbùn tilẹ̀ yorùbá yìí ó dé ó kó jẹ padà ní ó tún wọ́n pé mo kó jẹ sincerely pé wọn kì í ṣe bẹ́ẹ̀ naam bẹ́ẹ̀ lélẹ́yìn náà ṣe gbọ́dọ̀ wá pé Abu Musa al-Ash'ari o kì í ṣe dẹ̀dẹ̀wù rẹ̀ o àbúrò rẹ̀ tí mo ní kọ̀mọ̀jú kó jẹ sàárà lọ sàárà mi àjẹ sàárà yìí náà ni ẹ má bínú pẹ̀lú mánà tí mo fi sorry ẹni mọ́ nìkan má bínú mánà tí mo fi present ọ̀rọ̀ rẹ̀ ní tí mo fẹ́ sọ ní pé gẹ́gẹ́ bí ọmọ kéwú tán máa ń ṣe wàhálà ńgbà tán bá ń kéwú lọ́wọ́ ó ní mò ń sọ ìtàn yìí tí mo wá lọ sọ pé báyìí irọ́ nìyí òun ìmọ̀ páwọn tí wọ́n sọ irọ́ náà pa torí pé rọ́ nìyẹn torí pé kí níbi táàbù Musa níbi táàbù rẹ̀ ń gbé àti ibi tí àlì ń gbé àti ibi tí Muawiya gbogbo òtí ẹ̀sùn mọ́ra wọn débi tí ó mọ̀ jẹun bìkan mọ́ kírun bìkan kò jọ mọ́ra wọn níbi tí ó máa accuse ẹ̀ kò jọ mọ́ra wọn so ẹ̀yìn náà gbọ́dọ̀ wáyé àwọn ọ̀rọ̀ ẹ̀yẹn tọ́ ìpíngbà táyà al-Qur'ani àwọn sàhábé níjọ́ tí wọ́n ń kírun jímọ̀ tí wọ́n wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n wá gbọ́ pé okòwò wọn ọkọ̀ tó ń gbé ọjà dé ti dé Ànábì sì ń ṣe khutbah jùmọ̀ lọ́wọ́ wọ́n wá dìde kú wájú Ànábì sallallahu alaihi wasallam wọ́n sì ń lọ bí òwò Ọlọ́run sì bá wọn rí bẹ́ẹ̀ ike idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa tarakuka qa'iman qul ma 'inda Allahi khayrun lahu min at-tijara wallahu khayrur raziqin Ọlọ́run bá sọ̀rọ̀ yìí ń pa àwọn sàhábà níjọ́ náà àwọn òmọ́ láìdá ni Ọlọ́run sì bá wọn wí wọn sì dánwò ẹ̀rù mọ́ ìgbà tẹ́yìn máa ń narètì ọ̀rọ̀ yìí ẹ̀yin láwọn tó yẹ kí wọ́n fà nábì ilẹ̀ sáwọn ilé ìjọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ìmánì sáwọn ilé yìí là á máa ṣe radiyallahu anhu fún ẹgbọ́dọ̀ kó jẹ́ ẹgbẹ́ àwọn sàábé wọ́n dìsáàfù ká máa ṣe radiyallahu anhu fún wọn ẹ gbọ́dọ̀ kọ́ àwọn nǹkan tá a fẹ́ kẹ́ kó jẹ nìyẹn àwọn ọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ retract àwọn ọ̀rọ̀ yìí ìsọ ọ̀rọ̀ yìí mọ́ so kì í sọ̀rọ̀ tákàn wá ní wọ́n kẹ̀ dákẹ́ àwọn akẹ́fì sábẹ́ carpet àwọn àlọ́ bẹ́ẹ̀ gbogbo ó tún wá dọmọ ẹlẹ́rìí padà á tó máa bára ṣe padà ìtàn wà dé lọ́jọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀kọ́ wà dé wọn àròbí wá pé tí kò sáwọn àfáà lújọ́ náà tó bá ní àwọn àgbàlagbà àfáà ló wà àwọn ọ̀dọ́ àfáà ń bo làwọn wà bó láti lù ọ̀dọ́ wọn wọ́n bọ̀ á challenge àwọn àtàǹbẹ̀ lọ́dọ̀ wọ́n bọ̀ á challenge kí bó làwọn àyẹ́ wà ó dà wọ́n gbé májẹ̀mú àwọn 50 kalẹ̀ kò sáwọn 40 ní kò sáwọn 30 ní kò sáwọn 20 ní àwọn tí ní less than 20 ó mọ́ sọ̀rọ̀ àwọn yíò náà sì rí àwọn náà mọ́ ń dá sọ́rọ̀ less than 10 lẹ́ni kó mọ́ ti sọ̀rọ̀ ẹ bá ti kọjá 10 years tó ti mọ́ tí ń ṣe dá sí ó láti sọ̀rọ̀ làákàyè ó sì sọ̀rọ̀ mọ̀ ó tán gbogbo àwọn májẹ̀mú tí ò sínú tíra tí ò sínú àkọọ́lẹ̀ kankan tẹ́ gbé káàkiri yìí àbáwá àti báyìí filẹ̀ yìí ń kọ́lé mi fẹ́ sọ kó máa dàbí pé òun náà ṣàfẹ́ bá wọn jòkó èmi ò ní interest tí ó bá débẹ̀ níbi tí ó yẹ kí n bá yín lọ gangan nu pé wọ́n èyí máa ń lé ọmọdé sẹ́yìn ibi irú ọ̀rọ̀ báyìí gbogbo tó bá jẹ́ àgbáre yìí máa ń lé àwọn ọmọdé sẹ́yìn níbi irú ọ̀rọ̀ yìí àmọ́ mi ìfẹ́ ṣàlàyé ìbẹ̀rù tó gbé tí n bá ṣàlàyé àdàbí pé tó ń ná sàfẹ́ kan fóun sí mo tí ìwà náà ẹ pè mí mo tí ìwà náà à ń tó ń bọ̀ sí wọ́n ti kéjọ àwọn ọba yìí dùn mo fẹ́ wá tó èyí lé ọmọdé sẹ́yìn kódà tẹ bá gbà pé nǹkan gidi ni nǹkan tẹ fẹ́ ṣe pẹ̀lú kó jẹ́ nǹkan gidi gan lẹ̀ sí bọ̀dọ̀ lọ́mọdé sẹ́yìn tó bá tó rọ̀ kíkí ní nǹkan tí ó tò lẹ́fẹ́ tó àwọn ọmọdé gẹ́gẹ́ kan àwọn ẹgbẹ́ lúkàn tó rọ̀ ní kó ti mọ̀ dàrú jù so yí pé ẹgbẹ́ àwọn ọmọdé sẹ́yìn gan kíní wọn ẹ ṣe ìyá bàtún lọ́rọ̀ ẹ rí pé kíní yẹn kò pé aláì kò pé wọ́n yí ọmọdé sẹ́yìn ẹ lọ rí wùdò kó àwọn sàábí àgbààgbà ó mọ̀rù Abdullahi bá sojú kó báyìí tí ó tún mọ̀ bí kí wà ní wọn náà rí sọ̀rọ̀ yìí ẹ lọ rí wù àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ Abdullahi ibn Umar kí wọn náà rí sọ̀rọ̀ yìí ìyí ò tún ní àwọn apá àgbàlagbà náà wọ́n jòkó ní òjò sọ̀rọ̀ lẹ́ẹ̀ká ọba tí wọ́n sọ ọ̀rọ̀ ọmọ ní bẹ́lẹ̀ yìí ẹ lọ rí ka ìtàn àmọ́ síbẹ̀ ti fẹ́nu pọ̀ àwọn ọ̀dọ́ táwọn ọmọ ẹ̀kọ́ wà dé lọ́la kí adúrú eléyìí àwọn tí sì ń jẹ́ ọmọ kéwù àtàfáǹgbà náà wọ́n sì dákẹ́ wọ́n gbọ́dọ̀ ọmọ kí làwọn ọ̀dọ́ ṣe táwọn ọ̀dọ́ ṣe rèé ìtàn gbọ́dọ̀ kọ́ bó kíní ìkalẹ̀ pé àwọn ọ̀dọ́ àgbà aṣọ́ni wàhálà náà nígbà àwọn kan tún náà wọ́n ń nà wàhálà tún nígbà wọn ń nà wọ́n padà wọ́n gbọ́dọ̀ bá wò tẹ̀yìn ńlẹ̀ pé àwọn ọ̀dọ́ kan yarí pé irú àwọn onígbà tí àtúnṣe yìí ò bá wá bá ìtàn ò lè sọ pé àwọn ẹ̀kan dúró pé wọ́n gbọ́dọ̀ kó jẹ o àmẹ́ni ó dáná ló sọ pé òun ò ní ṣe kíni òun ò kó jẹ kíkan kọ méjì lẹ̀ pọ̀ kò gbọ́dọ̀ wá nùtàn pé àdìmáàdì báyìí lẹ́tọ̀ wa òun yóò gbọ́dọ̀ wá nùtàn wá kí mi nù.
ìyẹn kò gbọ́dọ̀ wà nínú ìtàn so ní tó gbọ́dọ̀ wà nínú ìtàn ni pé a ṣàlàyé pé ẹ gbọ́dọ̀ kó jẹ ní tó gbọ́dọ̀ wà nínú ìtàn nìyẹn so ìtàn gbọ́dọ̀ gbé wá pé a ṣàlàyé pé ẹ gbọ́dọ̀ kó jẹ wọ́n ní láti kó jẹ ìtàn gbọ́dọ̀ kọ ilé ìkalẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ nínú ìtàn ó sì gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ tọ́ ìyẹn nìkan wá kọ́ abá ti wá kó omi yẹn pọ̀pọ̀lọpọ̀ wọn ò ní mọ́nì sáwọn eléyìí láàmú ṣe rọ̀dẹ́ lọ́wọ́ ní òfin ẹ wàá kó jẹ pé ọ̀gọ̀rọ̀ àwọn sàhábà wọn ní ìmánì kódà ìmánì wọn kọjá ti gbogbo àwa tó kù yìí wọ́n sì lẹ́tọ̀ọ́ sí ká máa ṣe radiyallahu anhu fún wọn ẹ̀tọ́ ni àdìmáàdì fún bákan náà Amr ibn al-As ó mọ ète àwọn ilé ète tán mọ ète wá ní ẹbọ tó mọ ète mo wí ìkan ti fẹ́ ṣàlàyé ẹ̀ ìyẹn ní ẹbọ wọn sọ pé léte kéte náà pé ó mọ ète pé ìtumọ̀ ẹ̀ ni pé ó gbọ́nú gbẹ́lẹ́yìn òkè wọ́n wá sọ ń bẹ̀ pé àlí ò mète ṣé ìtumọ̀ ẹ̀ ni pé àlí ò gbọ́nú gbẹ́lẹ́yìn ìyẹn bẹ́ẹ̀ yóò mọ bẹ́yìn mọ́ bẹ́yìn ṣe mọ́ gbọ́rọ̀ tí ó káwá ní ìtumọ̀ ẹ̀ ni pé àlí ò gbọ́nú gbẹ́lẹ́yìn wọ́n tó ti bú àlí náà àfikọ́ yìí náà jẹ tọ́ka rí pé tọ̀run ète kéte náà náà wí ọ́ ní láti kó jẹ ókè wọ́n àwọn abẹ́ kó jẹ kán tún un ṣe pé n tí mo fẹ́ wí ni pé gbọ́nú gbẹ́lẹ́yìn ọ̀rọ̀ yẹn kíkó jẹ́ láwọn ọ̀rọ̀ yìí kò nídìí àlàyé kálukú kan ṣe ẹ̀yin náà wo di mọ́ bí gbogbo wọn ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn tó aláì wọ́n tún jẹ́ sí kòtò kẹ́ ẹ mọ́ ṣàlàyé gan wá sàn ìgbà Jagunmọ́lú tóun ti ẹ̀ṣọ́ rẹ̀ Jagunmọ́lú ló dá ó fọ́nì jù ó ní tó bá ní ẹ tutù ó tutù ó tutù ni pé wọ́n mọ wá ṣe ń yẹ ìjọba yóò kàn máa wò ó tún lẹ́ dẹdẹwúrẹ́ ní pé kì í ṣe bú kíbọ̀ dẹdẹwúrẹ́ ní pé ẹni tó yẹ pé tó bá jókòó báyìí ló kàn máa wò dọ̀ sálẹ̀ ní bàbá ìyá rẹ̀ ń wò dọ̀ kínú rẹ̀ ó dùn lórí ìṣàbí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam so àwọn ọ̀rọ̀ yẹn dìmú ọ̀tẹ́sẹ̀ rò pé ẹbẹ́ tu yẹn ẹ̀kan ń dara yín láàmú ni ẹ má wulẹ̀ túrọ́ ẹ má wulẹ̀ ṣàlàyé nǹkan kan ẹ rọra jẹ́ káwọn ọ̀rọ̀ yìí wọ́n máa lọ bó ti yẹ kó máa lọ ọ̀rọ̀ yìí wọ́n ní láti kó jẹ wọ́n kó jẹ kò kó jẹ láì kó jẹ wọ́n gbọ́dọ̀ kó jẹ ọ̀rọ̀ lè wà ẹ̀wẹ́ kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀ lámọ̀tẹ́lẹ̀ eléyìí kò kó jẹ kò sọ̀rọ̀ ni o ẹ̀yin oní tẹ́sùmẹ́ìm ẹ bá a sọ mọ́mọ́ rẹ̀ ẹ bá a sọ mọ́mọ́ rẹ̀ àwọn tí wọ́n kó jẹ wọn làwọn ẹni tí mo ṣàlàyé yìí tí ìbára ti sọ kálukú náà mo fi sínú kọ́mẹ́ǹtì yẹn sódà tó bá padà fúnlẹ̀ kẹ́lẹ́ mọ̀ pọ̀ kọ́ má rò bí àwọn gbogbo ẹni mò ń ká alẹ́ yìí mo kàn ń sọ mo yẹn rántí ẹ̀ báyìí. bákan náà ipe Muawiya ò sí nínú àwọn sàhábà wọn gbọ́dọ̀ kó jẹ torí pé gbogbo àwọn àlùfáà nílẹ̀ Yorùbá ìgàn sọ fún wa pé ó wà ní kíni ó wà náà sàhábà ó ní láti kó jẹ wọ́n ní láti kó jẹ wọ́n ní láti ìpè Muawiya ní ọ̀pọ̀ ọmọ mànàbí àpọ̀ mùnáfìkì ní wà náà mùnáfìkì gbogbo ẹni láti kó jẹ ìṣọpọ̀ àwọn mùnáfìkì wà nú àwọn sàhábà wọ́n ní láti kó jẹ ìṣọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábé mùnáfìkì ni wọ́n ìṣọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ìmánì ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn àwọn kan sàhábà ò ní ìmánì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ is more than 50% ó wà láti bí 55%, 60%, 70%, 80%. Níjọ́ tí àwọn percentage báyìí ò bá ti wá ní mẹ́nì, tí wọ́n bá wá ìgbà ti wá jẹ́ mùnáfìkì, Islam wo la wá ń sọ pá ń ṣe. Tó yẹ pé ọ̀gọ̀rọ̀ tó pọ̀lọpọ̀ lọ́nà àwọn ọmọ kí wà nábì, mùnáfìkì ló wá pọ̀ nínú àwọn ọmọ kí wà nábì, mùnáfìkì. Wọ́n sì pe àwọn ọmọ kí bàbá tiwa ní 419, àdàfẹ́gbẹ́ náà lọ́kọ̀ọ̀tù. A mọ̀ dìmáàndì pé àfikẹ́ tún wá sínú ọgbẹ́gbẹ́ àtúnforíjì wọn, àná tó gbọ́dọ̀ tún wá nú ọgbà wa bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ tí ń yọ́ sólà ń yọ́gbọ́ ẹ dákun torí Ọlọ́run ẹjá kíyèsí àwọn ọ̀rọ̀ yìí ẹjá kíyèsí àwọn ọ̀rọ̀ yìí wọ́n gbọdọ̀ kó jẹ́ ni pé àwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ gbogbo sàábé ló ní ìmánì àwọn mùnáfìkì dádúró lọ́tọ̀ wọn rápálá wà ní àwọn sàábé ni bọ́dá yìí bàbá kan bàbá ń fẹ́ dojú ọ̀rọ̀ rú báyìí bàbá nígbà náà àwọn sàábé Abdullahi ibn Ubay ibn Salul ìbára wọn náà lòun náà wà àwọn òṣìgbà yìí ń sáàbí wọ́n sọ fún káà náà wà ní yóò náà ẹgbọ́n kẹ́nìkan náà lọ́sọ̀dá gbọ́ Ubay ibn Salul Abdullahi ibn Ubay ibn Salul ó sì wọ́n já láàrin òfòrí kálukú ló bẹ̀kẹ́ lásùn mùnáfíkí ṣe má dọ̀rọ̀ rú ọ̀rọ̀ tó kílẹ̀ àwọn ọ̀rọ̀ kílẹ̀ kọjá kílẹ̀ kó dàrú sọ àwọn tí wọ́n gbọdọ̀ kó jẹ nìyẹn tọ́ sẹ́ni ẹni tètè wá wájú ipa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun kọ́ ló wà nínú gọ́ọ̀r àwọn kan fẹ́ dojú ọ̀rọ̀ ẹrú wọ́n ní gbọ́ wọn yé ni nǹkan tí wọ́n ń try sọ ni pé àwọn kálukú wọn parọ́ mọ́ pé wọ́n ní Felix ló wà pẹ̀lú Ànábì ká ló ń bẹ sọ yẹn ta ni ọ̀gbọ́ ni èmi ti clarify ọ̀rọ̀ Felix kọ́ wọ́n l'Ànábì gangan sí ń bẹ̀ débi táwọn bá kiri fẹ́ wá pẹ̀lú rẹ̀ Felix ló wà ń bẹ̀ àti ẹlòmíì ta ni ẹlòmíì yẹn à ń challenge wọn fún yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló kálù Kùránì pẹ̀lú Felix of Nola ọ̀rọ̀ burúkú nìyẹn irú ọ̀rọ̀ yẹn náà wọ́n gbọ́dọ̀ kó jẹ ni pé àwọn sì kéwúké tó kálù Kùránì làwọn fi ń lo Al-Qur'an
èmi ti sọ́njọ́ sí níjọ wọn ti ń takò sọ́yìn Bukhari mo láyé tí ń takò Bukhari dé lẹ́bù yìí usulu tó ń lò yìí wọ́n bọ̀ wá lò lórí alukur'ani náà ń bọ̀ díẹ̀díẹ̀ ẹ máa wòran níjọ wọn tó sọ àwọn sọ̀hábà náà mo ti sọ kíní kan náà kalẹ̀ wọ́n ń bọ̀ wọlé ànábì náà ẹ tún máa retí ojú rèé ìran rè so wọ́n ní láti kó jẹ́ láì kó jẹ́ kò sọ̀rọ̀ o àfikọ́ kó jẹ́ o wọ́n bá ń gbọ́ jẹ́ ìwọ lọ ní ẹbí rẹ ni àfikọ́ kó wọ́n gbọ́dọ̀ kó ebi bu ni ebi yẹn rún rí pé òórùn ebi yìí pa gbogbo wa ni gbogbo àníwò mọ̀ sí fọwọ́ lémú káàkiri gbogbo àníwò ní fọwọ́ lémú gbogbo wà sí nìsín gbogbo gbajúmọ̀ kò yóò kù wọ́n nìsín àwọn sọ̀hábà àtòlúsúfí àti àwọn àdàbíyà gbogbo ẹ̀ wá ń bínú yìí ra ní kí wọ́n kọ́ àwọn kọ́ àzáàbù kálukú jẹ́wọ́ ọmọ kọ́ ni àwọn àdàbíyà jẹ́wọ́ ọmọ kọ́ ni àwọn òṣùmùrà jẹ́wọ́ ọmọ kọ́ ni àwọn oníṣúfí jẹ́wọ́ ọmọ ogun ẹni sọ̀rọ̀ ní jẹ́wọ́ ọmọ kọ́ ni ẹni tí ó sọ̀rọ̀ jẹ́wọ́ ọmọ alẹ́ ní lẹ́yìn àwọn sábẹ́ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam eléyìí ò gbọ́dọ̀ dákẹ́ wọn ní dákẹ́ fún yín tó àkọ́wọ́ pé ẹgbà wá ní oṣùbẹ́ ẹgbà wá kọ́ ẹ̀yin náà ètò ẹ̀yin náà mọ́ sọ pé àwọn alùsùn aláṣejù ọ̀rọ̀ dédélẹ̀ yìí o in tá ń pariwo rẹ̀ rí o náà kálukú pé a káà ní tẹ́ ń sọ àwọn náà gbọ́dọ̀ dákẹ́ mọ́ ó sẹ́ni tí ó dákẹ́ o àfi ká yanjú àwọn ọ̀rọ̀ yìí so láì kó jẹ́ kò sọ̀rọ̀ ni o láì kó jẹ́ kò sọ̀rọ̀ ni o kò jẹ́ kò sọ̀rọ̀ ni o kó jẹ́ kò lè sọ̀rọ̀ àìfẹ́ gbọ́n kankan mọ́ tọ́ì tàbátí wá kó ọmọ ẹ̀rọ Felix yẹn òsìjú kálùkùrá ní má ti kó yìí náà jẹ́ nínú tẹ́tún wá gbọ́dọ̀ kó jẹ́ àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ àwọn àfàwábìtú alìmùsàlámà àti ìtì lọ́bẹ̀ wọn mo kàn sí yanjú tó ní ṣe pẹ̀lú àwọn sọ̀hábà yìí náà ni tọ́ ọ̀rọ̀ Abubakar ní Siddiq radiyallahu anhu ipe àwọn Ṣíà ń ṣẹ́bilé wọn ike lóòótọ́ àwọn Ṣíà ń ṣẹ́bilé wọn lóòótọ́ ni pé ṣùgbọ́n wà ní ògbọ́dọ̀ gba àbòsí láàyè káyì ọ̀rọ̀ tó dá wà lálẹ́ jù gẹ́gẹ́ nù ọ̀rọ̀ ní kálukú gbọ́ lórí àwọn yẹn tá sí pé kí rèé ẹ wá fẹ́ ra ìpè fáwọn Abubakar àti Umaru ẹ fẹ́ ra wọlé fún sílẹ̀ Yorùbá yìí níbẹ̀ náà ìwọ bá sì gọ́ tó wà gbọ́ àwọn gbé fídíò kan jáde ẹ mo gba Abubakar ní khalifa mo gba Umaru ní khalifa mẹ́sẹ̀ mistake níbi ìjókòó kan náà lọ̀rọ̀ yẹn ti wá àwọn yẹn ti fọ́ọ̀lù fún kódà mọ́ra àwọn àfáàsùn náà tó fọ́ọ̀lù fún pé ó dà pé ti wọ́n tó rẹ̀ ṣe irọ́ àtúnṣe kọ́ ìjókòó kan náà ni ìjókòó tó ti sọ pé Abubakar àti Umaru àgbọ̀dọ̀ gbàbò sí láàyè ní ṣé àfi ń ṣe pé yẹn ìjókòó yẹn náà ni mo dẹ̀ gbà wọn khalifa àwọn kí aláǹfààní kẹ gbà wọn khalifa ẹ lọ́yà àwọn kan lè mọ sí pé fún wọn ó yá àbòsí wo náà wá ṣe wọ́n gbọ́dọ̀ kó yìí náà jẹ kí Abubakar àti Umaru òdì sáwé pé wọ́n ṣàbòsí tán fi lẹ́tọ̀ọ́ sí pé wọ́n sì ṣàbòsí tán fi lẹ́tọ̀ọ́ sí pé ẹ̀yin lẹ́ mọ̀mọ́ fẹ́ ṣàbòsí wọn bí ọ̀rọ̀ yẹn ẹ wá di pé wọn yí lọ pé ńgbà dẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kú Ànábì jáde láyé ẹ wá parọ́ mọ́ wọn torí irọ́ ni irọ́ tí ẹ pa mọ́ ẹ gbọ́dọ̀ kó jẹ pé ẹ parọ́ mọ́ Abubakar àti Umaru wọ́n banújẹ́ bó ti tọ́ wọ́n sì banújẹ́ bó ti yẹ láì kó àwọn ọ̀rọ̀ yìí jẹ àfa kò sọ̀rọ̀ ẹ bẹ́jẹ̀ tán yẹn kò sọ̀rọ̀ àtúnṣe tó lè bá àwọn ọ̀rọ̀ yìí nìyẹn retraction gbọ́dọ̀ wà tí ò bá ti sí retraction ibo gbogbo tá lè fàdé ni ohun pẹ̀lú ògùn lọ́dọ̀ ọ̀nà ìjọba ó bá wa dá sí gbẹ̀yìngbẹ̀yìn ni ó pé kí ló ṣẹlẹ̀ ìtẹ́ni yìí ń wíre ẹ dákun ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ní ìjọba wa ìwọ kan mọ̀ sí gbàtàn jẹ tọ́láwọn kan ń pè àwọn èèyàn mọ̀ dẹ́rùbà wọn ó mọ̀ tí wá pé wọn ni onígbẹ́rẹ́ Agége ti pé President Bọ́lá Adé Tinubu báyìí o pé àwọn ọmọ kan ń dà mí láàmú ẹ mọ̀ wọn bá ń kó wọn kan ní quarter to 2027 quarter to 2027 la wà yìí àbá Bọ́lá Ahmed Tinubu wọn mọ bí wọn ti ṣègbésẹ̀ wọn ẹnìkan ò lè tí wọ́n sí nǹkan tí ó bí pé kí wá ló kàwọn pẹ̀lú àwọn yíwọ ẹyẹ àbáwá gan bú bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́ba adó tí wọ́n ọlọ́ba ṣe àwọn gẹ́gẹ́ pé àwọn kú lórí Facebook ni nígbà àwọn èèyàn káwọn gbádùn ìyá advice táwọn expect pé wọ́n fi ẹjẹ́ kú òǹbẹ ẹ̀yin ní kẹ́ kú òǹbẹ àwọn kẹ́kẹ́ akílẹ̀ yìí náà wá ń sọ pé wọ́n béèrè náà àwọn mọ̀ kí wọ́n béèrè kílẹ̀ yìí náà wá ń sọ wọ́n kọ́ mọ̀ wùlẹ̀ mọ̀ jẹ́ kéèyàn kẹ́kẹ́ kó bẹ̀rù tí ò ní ìtumọ̀ kan sí ọlọ́kàn ó kò gun àbí ókè ó yá ẹjẹ́ kan máa kó wa máa bá kó wa tán káàwó bóyá ẹ̀yin náà ẹwà lọ ń bẹ̀ nígbà bá kó kálukú tán kálukú wọ́n sá béèrè ẹjọ́ ó béèrè ẹjọ́ mọ̀nà ẹ bá sì béèrè ẹjọ́ àlàyé ò lọ lórí ẹjọ́ àlàyé ò lọ bí kí nígbà bá fa gbùrù ní gbùrù ọ̀fà gbò kálukú gbogbo ọ̀rọ̀ yìí nípìnlẹ̀ tọ́bárọ̀ òye méjì tọ́rọ̀ bá di pé ókè defamation of character ṣẹlẹ̀ àwọn agbéra wọn dé kọ́ọ̀tù wọ́n rojọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n rojọ́ kẹni tọ́rọ̀ torí ẹ̀ṣẹlẹ̀ ẹ lọ rí gbẹ́ni òní wá a máa gbẹ́ni òní dé àwọn wo bí ọ̀rọ̀ káì
agbọ́kọ̀ ẹ̀tẹ̀ gbáwọn èèyàn lọ́lẹ́ gbé ẹ máa wo nǹkan ẹ máa wo bìjà ẹ kàn rí pé àwọn alápẹjọ́ ẹjọ́ yóò tún wá lọ báyìí mọ́ wa lọ́wọ́ àbá nǹkan bẹ́ẹ̀lẹ̀ tó pọ̀ kó ní kálukú bẹ̀rù Ọlọ́run ló kù ẹ bẹ̀rù Ọlọ́run kẹ ju tí ò bá dálẹ̀ ni ẹ má dẹ́rù bẹ́ni kankan mọ́ ẹ má dẹ́rù bẹ́ni kankan mọ́ ṣe é dẹ́rù bà mọ́ àwọn akẹ́ bàbá president Bọ́lá Ahmed Tinubu hafizahullah Ọlọ́run bá dúró ti president wa ẹ̀yin nìkan kọ́ lẹ mọ̀ wọ́n rí ẹgbàgbé ẹ̀ ẹ̀yin nìkan kọ́ lọ ibi títí ẹ̀ dé o ibi ẹni tẹ́lu míì ti bẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ lókè yẹn ẹ̀ mọ̀ gbàgbọ́ o ibẹ̀ nìkan wọ́n fi wọ́n sínú pósítà ẹnìkan kí wọn lórí ìjòkó ẹnìkan gbogbo kí ni èèyàn kan tápù kọ́rẹ́ǹtì ni o torí bí táwọn ti ń pè wọ́n tẹ̀sán ní àwọn kan ò nídìí kan pè wọ́n àwọn àtàwọn kan wíyá lójúmọ́ kan gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ ìwọ́n mọ̀ bí yálò ní ìmọ̀ tó ní connection àwọn yẹn ẹ má mọ̀ fi connection dẹ́rù dára yín mọ́ ibi tí ẹni tó mọ̀ lọ mọ̀ ọ̀mẹ́ni tẹ́lómìn náà mọ̀ ibi wọ́n rìn sí ibi ò ń jẹ sí lọ mọ̀ ọ̀mọ́bùdẹ́ lómìn náà ń jẹ sí irú àwọn bàbá president yẹn in tó ń so mọ́rú àwọn èèyàn pọ̀ then bùkátà wájú wa bá ó kọjá ní ilé 2027 wà ní kọ́nà wọn ní jẹ́ kí wọ́n kó da 2027 rú máa wọn lójú wọn àwọn ọ̀rọ̀ yóò jó lọ tó báyẹn ẹjọ́ àjọ bára wa sọ báyìí ká yanjú ẹ̀ kí láti bí yanjú ẹ̀ láì kó jẹ wọn kó jẹ wọn kó jẹ ṣòkó Abubakar Siddiq alábòsí ní dẹ́ẹ̀kẹ́ àgbọ̀rọ̀ gbàbòsí láàyè òun ló wá fa covid disavu pé àwọn iṣẹ́ àtúnṣe ní àṣẹ náà wọ́n lọ. Ma'adallah ọ̀rọ̀ burúkú rẹ̀ ní kí n jí lóru tí máa rántí ọ̀rọ̀ yìí báyìí bànújẹ́ mọ́ ń bá mi ní pé káì lásìkò tí wà yìí náà lẹ́nìkan sì sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò sì dàsọ gbé ó sì di àsọ gbé àmọ́ ń jọ má sọ gbé ni o Allah àsọ gbé kan ò sí o àsọpamọ́ ló wà àsọgbé jàbárù àwọn kìnnì kan ló wá ṣe tí ọ̀rọ̀ ti kánú fi rí bẹ́ẹ̀ ó yá abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó mọ́ sí àtúnwò jọ wá ṣe o so àwọn ọ̀dọ́ ibi táwa dúró sí nìyẹn so ọ̀rọ̀ Abubakar àti Umar gbogbo ẹni bá ń ṣe pẹ̀lú Abubakar àti Umar kò ní dáa fún àwọn náà ẹni bá sọ pé ìbínú Ọlọ́run kó máa bá Abubakar ìbínú Ọlọ́run kó máa bá ẹni bá ní ìbínú Ọlọ́run kó máa bá Umar ìbínú Ọlọ́run kó máa bá ẹni bá ní Abubakar inú ó ń bẹ nínú náà báyìí Ọlọ́run bá wa rọ̀ ọlọ́kà àfẹ́ kó òun wọ náà àmọ́ tó bá yẹ pé ẹgbẹ́ tí wọ́n ń wá ìbàjẹ́ fáwọn bá kẹrọ bá bá tiẹ̀ náà jẹ́ ẹ̀rọ tó láwò fẹ́ kẹ́nìkan kó wọ náà oríkìlá tó débi náà wẹnu mi ti ń kọ́lẹ̀ fẹ́ kẹ́nìkan kó wọ náà wàláì ìwọ̀n fẹ́ kíyàn kó bí gbogbo àní ọmọ tó yìí máa ń tàn mọ́ ni àní kí gbogbo àjọ pàyí lálìjẹ́ náà kájọ máa fọwọ́ rẹ̀ ra wọn mú pé sẹ́dípọ́ náà ló yọ sẹ́dípọ́ wọ náà tẹ̀wọ́ náà ní tó kójú ẹ̀ kó ọmọ ní àyìn mọ̀ pé báwọn ní ibi mi ti ń fẹ́ ní ìfẹ́ kẹ́nìkan kó wọ náà ká bá ṣe họ́bì pé só tán àtàmọ́ rẹ̀ fún yín amẹ́ni bá rọ̀ díyà rú ẹ̀ fún rẹ̀ tọ́ Ọlọ́run tó bá tó kálukú sí Ọlọ́run tó kálukú sí o so gbogbo ẹni bá ń gbé Abubakar ṣépè tí ń gbé Umaru ṣépè tí ń wá ìbàjẹ́ fún wọn Ọlọ́run bá bá tiẹ̀ náà jẹ́ gbogbo ẹni bá wá ń wá àwíjàre fún wọn tí ò bá túbá Ọlọ́run náà ò ní kúre kálukú túbá o gbogbo lọ́ọ̀dẹ túbá láàrin àwọn àtọ́lọ́run fáìn yìí tán fi ṣe Ọlọ́run àmọ́ yìí tán ti fi dojú òpó ìtàn ẹ̀sìn ilẹ̀ Yorùbá irú yìí lẹ́nìkan sọ orú ọ̀rọ̀ yìí ó wá fa káwọn ọmọ kan tẹ́ ìjámọ̀ kankan àwọn náà wá ń jáde ìkàlà Abubakar fake khalifa ẹ̀yìn kan náà wọ́n sì dákẹ́ Ọlọ́run foríjì wa àmọ́ kókó mẹ́sẹ̀jì wa ni pé wọ́n kó jẹ láì kó jẹ kókó jẹ kọ́rọ̀ tó lè wà àfikà kó jẹ o kọ́rọ̀ tó lè wà so àwa ọ̀dọ́ less 50 ibi tá àwa dó sí oníkíní ọ̀làwà gbogbo àtà less than 50 yẹn na below 50 no 45 àwọn bàbá 46 47 ó mọ̀ dùn wọ́n sí pé mo yọ àwọn ẹlẹ̀ ìgbà táwọn tó jẹ́ ti náà ti yọ àwọn náà lẹ̀ so láti 45 àwa náà dúró pé ibi táwa náà dúró sí rè àwa náà ò ní gbà kìí ṣe ti kun mọ́ o kìí ṣe tàdá o kìí ṣe tọkọ o à ní gbà ni tẹ́wárí táà ń tara dúró sí gbogbo ọ̀rọ̀ míì tí kálukú bá wá ń sọ àgbáwí ni apààyàn ni wọ́n ọmọ wọn dàgbà àbí apààyàn ó pààyàn 2000 ó pààyàn 2 million ó pààyàn gbá ó pààyàn agbo ẹ dákun jẹ́ mọ́ ẹ̀yin tẹ́ bá ń bínú bí ọ̀rọ̀ wọn má bínú mọ́ sọ ọmọ tí ò jẹ́ kí èmi mọ bínú pé ẹ̀sọ́ mọ́ ọ̀rọ̀ àbí èmi náà máa ń dùn mí kí n máa ṣe defense fọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ ọmọ tí òjò dùn mí mọ́ wọ́n fi kíní polówó dáhàwà Muhammadu ní Abdul Wahab sí ni wàláì jẹun wọ́n wo kíní kan láti 2009 tó ti ń fi style ni tó ti fi attack hijab ìwọ náà bí rẹ̀ ìwọ tó ń gbọ́ mi kémi náà bí ra mi ó ní hijab ń pọ̀ sí ni àbí wọ́n kéré sí bí rẹ̀
nígbà yẹn tó bá tún gbà yẹn onínìkọ́ọ̀bù ò tí ì pọ̀ a máa ń ṣa onínìkọ́ọ̀bù láàrin àwọn sisters wa ni o a máa ń ṣa onínìkọ́ọ̀bù àwọn ẹlẹ́yà táwọn èèyàn mọ àwọn àgbàlagbà ló máa ń lo ẹ̀há ìgbà yẹn hijab nìkan làwọn èèyàn ń lò tẹ́yìn yìí fi bẹ̀rẹ̀ attack wá wò ó nísìn àwọn èèyàn ti wá dàgbà kúrò níbi hijab yẹn gan nìkan mọ́ kí náà lò nísìn nìkọ́ọ̀bù wo nìkọ́ọ̀bù yẹn ti wá tún kúrò ní level àwọn sisters nísìn àwọn ọmọ wa kéékèèké àwọn ọmọ ọdún 9 ọmọ ọdún 10 ọmọ 11 years wọ́n ti ń lo nìkọ́ọ̀bù wọn àwọn ọmọ ọdún 10 11 12 13 years 15 years wọ́n ti ń lo nìkọ́ọ̀bù tó oní ìjáàbù ń pọ̀ sí ní àbọ̀nkéré sí ìjọ àfáàdí sọ pé àṣà ní nìkọ́ọ̀bù irùngbọ̀n àṣà ní onírùngbọ̀n ń pọ̀ sí ní àbọ̀nkéré sí mọ̀ kíyèsí o àwọn wàhábíyà ìgbà kan ni pé kò sí ìrìnjẹ́ alùsùnà àjọwà ana ya qaumi muslimun ana ya qaumi muslimun dákun alùsùnà wal jamaa wọ́n pọ̀ sí ní àbí wọ́n kéré sí ẹ mọ̀ kíyèsí o níta àwọn ọbẹ̀ wọn ò ṣe kò kan ìmí rárá wọ́n pọ̀ sí ní ó dá ó tún yá àwọn agẹgẹ ní alùsùnà wal jamaa àwọn alùsùnà tó gbé alùsùnà yẹn wọ́n jí orúkọ yẹn gbé ni wàhábíyà làwọn ọlọ́dún wàhábì ó máa ń pààyàn onípọ̀pọ̀ owó òun yìí ojú olólájà nábì lọ ọ̀rọ̀ ayé 2020 ni o ẹ̀ka 2020 ni o gbogbo ẹ̀ láti fi sílé lórí o dákun wọ́n rà wàhábì nílẹ̀ yìí nìsín tíra rẹ̀ ń pọ̀ sí ni àbí ń kéré sí àwọn ọmọ wa ń gbà yẹn àwọn kọ̀ọ̀kan náà máa ń há tíra Muhammadu Wahab wọ́n kà akànmọ́ ń kà ní halkọ̀ ni nísìn àwọn ọmọ ha ni wọ́n há usulu salasa wọ́n há qawaidul arba'a wọ́n há usulu sita wọ́n há kitabu tawhid wọ́n kàn há tíra wọn wọ́n há sórí nísìn wọ́n kàn mọ́ kọ́ nìkan mọ́ so kí ni yẹn kàn ń pọ̀ sí ni ẹ jẹ́ kàn máa fẹnu wa rọ̀ èmi bẹ̀ Ọlọ́run èmi bẹ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run ò ní jẹ́ lè dákẹ́ níbi ìmọ̀ bá orúkọ Muhammadu Wahab jẹ́ àfitọ́ ẹ pọ́rọ̀ tí mo sọ yóò bá tún ráìtì ló pọ̀ mí feel bẹ́ẹ̀ nítorí ẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé ìwọ́n bá ti ń sọ sí yẹn láwọn èèyàn ní interest sí láti bẹ́ẹ̀ lọ katira Muhammad ibn Abdul Wahab wọn náà wò tẹ́lẹ̀ láwọn 2009 tó bẹ̀rẹ̀ sí ní attack hijab ìkúnlẹ̀ lásán ogun tí ìkúnlẹ̀ máa ń dì nílẹ̀ Yorùbá yìí gbogbo yàrá bá ti gba súnà báyìí wàhálà tí wọ́n máa ń fèsì inú ẹbí ìkúnlẹ̀ ni èmi fèsì ẹ̀ ìyàwó mi fèsì ẹ̀ àwọn ìyàwó ẹlòmínà gbogbo àwọn ìgbé gbogbo ara fèsì ẹ̀ngbà ẹ̀ so nígbà tá bá tún wá fẹ́ ṣe ìyàwó láwọn 2020 láti 2010 wọ 11-12 gan torí gbogbo ìgbà ẹni wàhálà wà lórí ìkúnlẹ̀ gan mo fẹ́ marry láti 2007 tí mo ti bẹ̀rẹ̀ kí mo fẹ́ marry ní tí wọ́n bá mi pò lórí pé tó bá ti kúnlẹ̀ tó ń gbà tó máa di pé ó lọ tán tó máa di pé 2013 14 15 tá padà mọ́ fẹ́ ìyàwó mi ìfẹ́ mi àbá kò sọ̀rọ̀ bí ìkúnlẹ̀ mọ́ abálọlé àna kan nísìn wọn bá sọ̀rọ̀ kúnlẹ̀ mọ́ o wọ́n ti mọ̀ ó ti di kan ti mọ̀ wá nísìn àyesọmọ bú mọ́ nítorí ẹ̀ mọ́ nísìn kálukú ti gbà pé ó dàbí kíní àwọn ẹni yìí bí ń ṣe ẹ̀sìn ni so gbogbo ohun tó ń sọ yẹn wọ́n polówó wá sí ni wọn náà wà àwọn ọ̀rọ̀ kan àwọn ọmọ yẹn ẹmọ́tọ́ wọn yóò dára wọn ìpàdé dàláìra ni o yóò gbé mílìkì wá fún yín o tó bá ti gbé mílìkì alágolo mílìkì náà mọ̀ pé yóò gbé mílìkì alágolo wá ni o tó bá ti gbé mílìkì alágolo wá yóò wá sọ wípé ó dè pa ó dàláìra ìpàdé ó dàláìra ìwọ ìyá mi ó dàlá pẹ́yì mọ́ là ń kọrin nínú gbogbo wọn parọ́ rẹ̀ fún mọ̀mọ́ ìyàwó tèmi náà ìyá sunkún àfà ìyá ìyàwó mi ṣe kú lọ́dọ̀ wa bí ajẹ́ tàbí jẹ̀rì tọ́tún wá kí wa wọ́n wá síbi áfúlà ọmọ wọ́n tún sáfúlà tó tún dúó pẹ̀lú wa ọ̀sẹ̀ ọlọ́àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́rin ọ̀tún lọ ọdún sí àwọn tí wọ́n tún mọ̀ bọ́lá ọtún bọ̀ náà nù nígbà tí ó dà láyíra ó ti kílẹ̀ sí wọn nísìn kọ́mọ kan fẹ́ bẹ̀rẹ̀ súnà ẹnu ọmọ wọn nísìn kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kálù súnà kan tó fẹ́ ọmọ wọn kan nísìn gbò ó yá ni ìbáwọn ni alùsúnà ni ẹbí ó fẹ́ torí pé wọ́n ti dúpẹ́ fọ́lọ́run ọba lórí tiwa so ẹ̀yin jàmáà ẹ má jà bínú pé àfà kan wá ń sọ̀rọ̀ àwọn alùsùn mọ́ gbàgbọ́ àbí kò sọ̀rọ̀ ń bẹ́ ẹjọ́ máa sọ yìí ń lọ àwọn sọ̀hábà yìí là nígbà èyí òun kó mọ́ lọ ní gbogbo halakot èyí tó àṣírí sáwọn àṣírí ọ̀nà rẹ̀ ó dà wọ́n bá wọn páyà wọ́n láwọn alùsùn náà kan nílọrin wọ́n láwọn jọ nípàdé ó ní àti wọ́n ti kókún mọ̀ kalẹ̀ mo mà ìpẹ́ nìkan lọ́sọ pé ẹ mọ́ lọ sọ́dọ̀ àwọn ìpínyẹ wọ́n ní kó mọ̀ ẹ mọ́ rọra pa àwọn ọ̀rọ̀ yìí sẹ́rí wọ́n nísìn ó dùn inú tèmi dùn bá ti mo gbọ́ pé àwọn alùsùnà kan tún bẹ tí wọ́n ní kó mọ̀ inú yóò á dùn pé yes ọmọ túmọ̀ kí ní òní irú ẹ̀nu ṣẹ̀ríà nínú mọ̀ òun náà pè ní ar-ru'b kí mo pé ar-ru'b tó bá ń gbọ́ ọlọ́run ọba kó mọ kó ìbẹ̀rù èèyàn kó mọ kó sẹ́mi ọ̀tá ìbẹ̀rù ni kò sí kó mọ̀ lọ́dọ̀ ẹnì kankan gbogbo ilé kí àwọn alùsùnà tó bá mọ̀ ń lọ ni
gbogbo ẹ̀ tí wọ́n bá pàtí wò pé alùsùn náà níwáàbí máa lọ lé kí gbogbo wọn máa lọ skul gbogbo wọn ò ní bá kún mọ̀ èmi ó sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ ọmọdé rí o gbogbo tó bá mọ̀ nílò ọ̀dá alùsùn náà bá wà àti yunifásitì ni o àti sọ pé àlékímọ́ nìṣẹ́ àwọn náà pọ̀jù àwọn lẹ́kṣọ́rà lọ tún gbogbo náà àlékímọ́ ò ní bá kún mọ̀ ò ní bá dá ò ní bọ̀bẹ̀ lọ sí ilé-ike professor tòròsákà tó aláró lọ sí àsúná academy ò ní bá mẹ́ lọ sí ilé-ike dr sarumi bàbá mẹ́ alisikọ́mọ̀ gbogbo àwọn ilé-ike tó ẹgbẹ́ àwọn afọ́ lọ gbogbo ilé-ike yẹn lọ gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn àdínú nà sí àtàwọn ẹ̀bá ilé-ike wo lọ́bẹ̀ lọ gbogbo alìbáyánu àti bí àwọn ilé-ike pọ̀ tí mo rú kan ní àwọn alùsùn náà lọ ọ̀ ní rí kún mọ̀ ọ̀ ní rádà ọ̀ ní ọbẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ irọ́ amẹ́sọ̀rí kìíní kan bẹ ni inú tọ́lọ́wọ́ bá fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ànábì tó dé ìlú kan táwọn ọ̀tá bá wà oṣù kan sígbà náà wọ́n máa ń gbọ́ kìjokìjo ni ọ̀nà Muhammad bọ̀ ọlọ́mbọ̀ ẹ̀rù ó ti mọ́ bà wọ́n kalẹ̀ nínú àpẹẹlẹ tọ́lọ́wọ́ bá ṣe bá ànábì ni nínú àpẹẹlẹ yẹn Ọlọ́run tó wá pẹ́ fún Umar náà Umar ibn Khattab tó ta bá gbúrò pé Umar ń bọ̀ lásán wọn ń gbọ̀n tó wá rí gbogbo ẹni tó bá ti wá gbúrò òdodo dání ìbẹ̀rù yẹn ìmọ̀ wà lára wọn tó pé tó tàbá rí wọn báyìí òkè wọ́n mọ́ ọjọ́ ní mọ́ bóò lọ ti wọ́n bóò lọ ti tó wọ́n mọ̀ wọ́n ni pé bóyá o mọ̀yàn bóyá o lówó bóyá o nágbára bóyá ebi kan lọ ní pé alùsùn náà wọ́n máa ń gbé bọ́ni ní o wọ́n ní bọ́lá ibú túbọ̀ ìbọn ti á jẹ́ ẹ̀rọ òbù ni Ọlọ́run bá ti fi rọ́ọ̀bù yẹn àfà ó ti fi sínú ọkàn wọn wọ́n gbọ́dọ̀ gbọ́ àṣùnà kẹrù mọ́ bá wọn ó jẹ́ rántí àwọn jàmáà kan ládùúgbò wa ń gbà kan táwọn alámùkòkò àwọn jàmáà tó Kùrẹ́ṣì dínì ṣọ́lá àwọn jàmáà yìí ká bá ti fẹ́ lọ wá sí a máa ń kọ́ nìkan kíkú tó wọlé o ẹ̀rọnú ẹ̀pì wá dá kíkú tó wọlé o ẹ̀rọnú ẹ̀pì wá dá kíkú tó torí tó bá lọ wá sí àwọn ní àwọn àpótí kan àwọn bọ́ọ̀sì báyìí ní máa gùn ní máa rí gbogbo àwọn máa ń gbé dání ṣòwò ní àwọn táàsí nínú ìjọ wọn gbà yẹn táàsí ń tẹ̀lé àwọn oníṣúfì kankan àwọn àpótí yẹn wọ́n ní àdá ló wà nú ẹ̀ wọ́n lọ bẹ̀ ló wà nú ẹ̀ wọ́n ní kìíní gbogbo àwọn analysis táwọn ń gbé ní pé wọ́n ládàá kò sáàdá kankan bẹ́ẹ̀ èmi padà wá wọnú ìjọ kò sẹ́gbọ́n kò sóògùn létà wọ́n wá rí pé àpótí tó ní gbùngbùn ẹ́ńjìnì tẹ́lẹ̀ máa ń ṣe wá sílẹ̀ kọ́ sínú ẹ̀ àpótí gbùngbùn kejì wọ́n yọ àsúíkà lẹ́pọ̀ sínú ẹ̀ àti wọ́n àbọ̀ bí múná èyí tó máa ń gùn táwọn ìpàdé agúgùn lẹ́pọ̀ sínú ẹ̀ àdá kọ́ sọ́ọ̀dì kọ́ kí ní iná kan báyìí kí ní wọ́n pe náà yẹn oní táwọn lò láyé jọ alójú nǹkan ìwò ṣé wọ́n yìí ti dàyé máa iná gúgùn báyìí fluorescent àbí kí ní kan wọ́n pe náà fluorescent náà ni gúgùn báyìí white iná fluorescent yẹn pẹ̀lú engine fluorescent àti globe tó gùn báyìí òun náà máa ń tò sínú àpótí tó gùn yẹn ó lè jẹ́ mẹ́rin níbo mi ó lè jẹ́ mẹ́jọ àpótí yẹn máa gùn tó bá ti wá gbé àwọn táwọn mẹ́rin wá ní àdáná kó síbẹ̀ ìgbé nìkan kó kankan síbẹ̀ fluorescent rí fluorescent ṣùgbọ́n tí mi náà wá jọ ìní wọn àwọn wọ́n rí ṣọ́sán kìíní ò ládàá wọ́n rí pé àládàá ní ibẹ̀ ọ̀bẹ ní ibà ní kankan wọ́n kìíní kan wá sí ìrọ̀lẹ́ ní Kùrẹ́ṣì yẹn torí bẹ́ẹ̀ wọn ládàá wọ́n ní kìíní kan yẹn ó ti wá wà lẹ́bi oníkálukú tó bá ti wá sí wọ́n dẹ̀ mọ́ nílé gan àwọn tí wá sí àyẹ̀lẹ́bọ̀ gan tó bá ti wá bẹ̀rẹ̀ wá síbẹ̀ àwọn mọ̀ta àwọn ológun máa ti wá lọ kọ́ àwọn mọ̀ta jọ tó bá ti wá ní káwọn mọ̀ta lọ àtáàkì wọn tí kò sí bá yẹn ti wá sí lọ́wọ́ ohun àbáyẹn tẹ̀ tí gan ohun àbáyẹn ti rahimahullah ti kú ní ọba àkẹwọn ohun wọn ti ní tó bá ti wá ti wá sí lọ́wọ́ tán ti wá sí ẹ lọ́wọ́ táwọn mọ̀ta ti wá sọ̀rọ̀ àǹdí wọn àwọn èèyàn wá gbé sọ igi àwọn mọ̀ta ti dé ok ó ṣàmọ̀ bá wọn sí lọ tó bá ti kọ́ ìfún àtáàkì wọn báyìí wọ́n kàn pa náà ni tó bá pàdé lẹ́yìn tó wọn ti ná kú báyìí tí Kùrẹ́ṣì bá ti ní ó yẹ ẹ̀mẹ́ ẹlẹ́wẹ̀ la ilaha illallah sọ yóò yẹ ẹ̀mẹ́ ẹlẹ́wẹ̀ yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí nílé àwọn mọ̀ta wọ́n mọ̀ kó ti dòkùnkùn wọ́n rò pé wọ́n kọ́ àdábọ̀ níwọ̀n ẹ̀kọ́ àdábọ̀ eré nìkan náà ń sábọ̀ báyìí ń sáré bọ̀ tó ń sáré bọ̀ báyìí kánú kọ́ mọ́ ju àdá rẹ̀ lẹ̀ àdá táwọn ọmọ ẹ̀ta mú wá ní wọ́n mú padà àdá àwọn náà fi bá wọn jà àdá àwọn náà fi bá wọn jà ṣùgbọ́n àti mo gbọ́ tó ní pé kókù mọ̀jọ ọ̀rọ̀ òbò ni ìbẹ̀rù ọlọ́dọ̀dọ̀ ó kọ̀ ọ̀rọ̀ báyìí náà ni ìwárìrì ó kọ̀ ọ̀rọ̀ mọ́ yìí náà ni kẹ́yìn ó bá kẹ́yìn ọ̀bá yìí pé àwọn ọmọ òun ni ó àwọn kìíní òun ló ẹ gbọ́dọ̀ mọ́ bẹ̀rù wa náà nígbà tí ń rí wa ọ̀ní ṣe kíni ọgbọ́dọ̀ bẹ̀rù torí pé irọ́ ni wọ́n gbé dání ó dóró sí làwọn gbé dání so èmi fẹ́rẹ́ fi gbogbo jẹ̀mọ́ ọ̀dọ́ kan balẹ̀ pé irọ́ ni wọ́n ń pa wá máa bọ̀ wá nú ọ̀dọ̀ tí wọ́n bí náà máa bọ̀ wá nú ọgbà wa wá tú gbogbo ẹ̀ túnú skul túnú lékè tún mọ́sálásí tú gbogbo sọ̀ wá ọ̀ní ràdà ọmọ tọ́ọ̀rì sọ́bẹ̀ táwọn ọmọ fi máa ń roko táwọn ti fẹ́ ṣiṣẹ́ oko ọ̀dì sọ́bẹ̀ ìjọ́ nínú kódà
àdá tá a bá fẹ́ sá ẹran bí a fẹ́ pa màlúù abẹ́ lóde tá a fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ògbà a ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́ọ́ ra àdá míì ni torí àdá tá a bá rà àwọn tá a fi ṣe ẹran tán àwọn ọmọ oníwọ̀n bí tí wọ́n dùn sí máa ní rí mọ́ nígbà tá a ń lò ó wọ́n ti fẹ́ pa màlúù míì àtúnwá lọ wá àdá míì alọ́ra míì àbí ká ní kẹ́ni tó wá fẹ́ pa apẹ̀rẹ̀ kó kọ́dà wá tábà ti fẹ́ ṣiṣẹ́ ọdọọdún la máa ń ro konu street wa tábà fẹ́ ṣiṣẹ́ ọdọọdún la máa ń rà dá tí wọ́n àwọn ìjọba ti lò àwọn ọmọ onítọ́jú ẹ̀ ó ti sọ nígbà táyé sábà dá but kò sọ́gbọ́n kan débi kẹ́rù wọn bọ̀ nígbà tó bá wọnú ọgbà ẹ̀rú bọ̀ pé torí pé nígbà tó bá rí gbogbo ẹ̀ tó Ọlọ́run bá kẹwàá pẹ̀lú pé òdodo la gbé dání ọmọ ara ọmọ tí ń ka Kùránì ọmọ ara ọmọ tó gbẹ ń dún yúmúyúmú àwọn yúmú ń gẹ lásán yóò mọ kó wáyé sínú ọkàn ẹni pẹ̀lú ògùn lọ́dọ̀ ọ̀nà má ṣe bàjẹ́ so gbogbo ọ̀rọ̀ àbíyẹn ṣé gbogbo yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ibi ọ̀rọ̀ wà gangan ni pé kókó jẹ́ láìkó jẹ́ lọ́kó jẹ́ orí sọ̀rọ̀ kíkó jẹ́ ẹ̀dẹ̀wọ̀n jẹ́ kíkó jẹ́ sincerely kíkó jẹ́ kí n jẹ́ máa sincerely but mo rà Wàhábì ẹ̀ ń gbaṣẹ́wó fún àbí ó dà àwọn ẹ̀kan ti tún ẹ̀yìn tó ń sọ ẹ̀ náà ń gba ìyàwó yóò ti wá débẹ̀ nísìnyí ẹ̀ ń gbaṣẹ́wó fún ìmọ̀ ń pààyàn ó pààyàn jà ànábì lọ ó pààyàn jà àwọn sàábé lọ ogun ànábì ó pààyàn 20 àbí mélòó lọ òun ló wá pààyàn 2,000 2 million àbí 200,000 àbí 20,000 gbogbo yìí then ń gbọ́ àwọn alùsùn náà ìmọ̀ tó àṣírí ẹ̀jẹ̀ wọn mọ̀ tó àṣírí tí ò bá ti sí ẹ̀rù ń bà wọ́n ni nígbà ọba ti láṣírí tí ò dá jẹ́ wọn mọ̀ tú lọ jẹ́ wọn tó àṣírí lọ jẹ́ wọn tó àṣírí lọ àṣírí tó bá ti wà kán mọ̀ tú àwọn ìtí gbogbo ẹni tí wọ́n sọ yìí nìsín kẹ̀kọ́ kẹ̀kẹ́mí náà yín lọ ni mo ràbọ̀ àbí náà yìí parọ́ mọ́ ẹjẹ́ mọ̀ tú àbẹ́rù ń bà wọ́n náà ni àbí ọ̀nà lẹ́bọ̀ tí ẹjọ́ máa ń ṣe bì kan ni ẹ̀yìn mọ̀ tú lọ lọ́wọ́ fún yín tú níparí ọ̀rọ̀ mi ǹjẹ́ fi eléyìí pass message kan wà very very important ó ti pẹ́ tọ́rọ̀ yìí ti máa ń jẹ jáde tá bá ti ń sọ̀rọ̀ àfáà kan tí ń bú àwọn sọ̀hábà yìí àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn ọmọ kiri ẹ̀ mọ́ sábà sọ gbólóhùn nǹkan ìkan náà ti wá sọ lẹ́ni mo ti wá fún lésì níbi ìráyè tó máa fẹ́ sọ̀rọ̀ yẹn náà lọ́rọ̀ báyìí wípé yóò jákàrà gbogbo yín náà ni sẹ́yìn náà ti rí bí ti ń ṣẹlẹ̀ sí yes gbogbo mẹ́sẹ̀jì yẹn yìí wọ́n wá ní òkè ṣé yóò jákàrà wa ni bóyá lè mọ̀ pé ìtawà ń wí ọ̀rọ̀ kó mọ́ jákàrà wa kọ́ là ń dù ọ̀gbọ́ ìbò ti jákàrà ẹnìkan lẹ́yìn náà ti ń sọ àbí jẹ́ ó sì dùn mọ́ lẹ́nu àbí àbádúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba ń tiwa ipò Ọlọ́run ọba pa ẹni tiwa lásìkò tó fi lápẹ̀lẹ̀ fún ẹni lẹ́nìkan náà ti ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn àbí for your information àti ńlá láàfíà abẹ́lọ́ nǹkan lọ́mọ tí ìjò yá ní sí káwá ní jẹ́ ń tẹ́mọ̀ ní pé ó tún jákàrà yìí náà bọ́lọ̀ ń bá kọ́ bẹ̀ jẹ́ wá sọ tèmi gẹ́gẹ́ dáadáa mo rò pé ojú yóò lára tèmi láti tí ní kémi ní mo mọ̀ sọ́ra o mi ló kàwé ok ó fẹ́ jákàrà tèmi jẹ́ ń sọ fún ọ tó bá yẹ kí n tọ́lọ̀ nǹkan náà nù àdúrà tèmi kan ṣe rè Olúwa mi dákun má gba ẹ̀mí mi àfijọ́ tó o bá ti ń yọnu sí mi níjọ́ tó o bá ti yọnu láti gbà mí lẹ́rú tí màá jọ máa Àlùjánnà Olúwa ọjọ́ náà ni kò mú mi kú ìjọ́ náà ni kò mú mi kú Olúwa mi tó bá jẹ́ pé àsìkò tó fẹ́ yọnu sí mi ọkùnrin yóò lè rákàrà mi jẹ Ọlọ́run tó jákàrà àkàrà sàmì yóò wà fà wọ́n yẹ kẹ́rù bá ọ Olúwa mi ṣáà ti yọnu sí mi sórí àkàrà táwọn wálé ayé wọn wá jẹun jẹ́ jàkàrà gbogbo wa tó bá ti wá jákàrà wa tán wọ́n mọ̀ kó mẹ́ bí mi lọ́nà tó bá ti jẹ àkàrà wa tó fẹ́ jẹun tán àkàrà tó ń dogbó yín lójú àkàrà tí ń mú yín ló tẹ́ fẹ́ jẹun wí àkàrà lójú yín wà ẹ ti ń sọ ti pẹ́ gbogbo ẹ̀ yóò jákàrà ogun wọn àkàrà wọn ò bèmí lẹ́rù o àdúrà tèmi kan ní pé kọ́lọ́run ọba subhanahu wa ta'ala jọ gbogbo ọjọ́ tí ó bá gba ẹ̀mí lọ́rùn mi báyìí ọlọ́mọṣẹ́ àjọjẹpọ̀ tí ń yọnu sí nígbà náà lásìkò tó mọ̀ pé inú rẹ ti yọ sí mi tán yányán gbogbo tí mo ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó kéré ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ni ẹ̀ṣẹ̀ gbangba ni ẹ̀ṣẹ̀ àìmọ̀mọ̀ṣẹ̀ ni Ọlọ́run dákun jọ̀ọ́ rí yóò jẹ́ pé lákòókò náà ó ti yọnu sí mi tán yányán tó bá ti wá yọnu sí mi tó rí pé yes píkú mi ń gbà náà inú Àlùjánnà ni inú dùnnú nínú ìfọ̀kànbalẹ̀ òun ni mo fẹ́ lọ rí débá nínú sàárè ìdùnnú ayọ̀ ìfọ̀kànbalẹ̀ mo fẹ́ lọ rí débá nígbà gbọ́wájú Ọlọ́run ọba níjọ́ gbé dàlù kìyàmọ̀ Ọlọ́run mi kú lẹ́jọ́ náà mímú kú yẹn tí ó bá wá ṣe déédéé ìgbà tẹ́lẹ̀ yóò rà yóò jákàrà tàmí àfa àwọn bẹ̀rù ìbá kàrà wọn wálé ayé wọn wá jẹ jàkàrà ẹ jẹ kẹnu yín mọ dán kólá ó bá ti wá jákàrà gbogbo wa tán mọ́ kó ń bẹ̀ mọ́sẹ́ takú síbẹ̀ ìwọ ọmọ ẹgbẹ́ ń bẹ̀ lọ gbére mọ́kù o àtọ́jọ́ bá ti wá kú ó ti dẹni ẹ̀sìn nìyẹn o ti níjọ́ bá ti kú tó di àwọn ọmọ sọ̀rọ̀ wọn ọ̀gbákù rẹ̀ wọn níjọ́ bá ti kú
gbàkó dẹni ẹ̀sìn nìyẹn in tí ò ní mú ọ dẹni ẹ̀sìn ni pé tó bá ti wá jàkàrà gbogbo wa tán gbogbo lẹ Yorùbá yìí kó jẹ gbogbo àwa tá à ń bẹ láyé lónìí kọ́ jàkàrà tán kó wá kù wọ nìkan bẹ́ẹ̀ kí wọn náà wá wo bá yèrè ó ti rí kọ́ wá jẹ́ pé àwọn generation míì ni yóò wá dé kọ́ máa sọ fún wọn wọn náà wọ́n ti di àga ọjọ́ wọn di àga báyìí wọ́n tún wá di ẹ̀gẹ́ wọ́n wà kọ́ máa sọ fáwọn yìí ń gbà náà pé ẹ rí gbogbo àwọn tí wọ́n takò mí gbogbo wọn mo ti jàkàrà wọn kọ́ máa wù ọ ní pé àmọ́ sàdánkátà sọgbọ́ àdúrà tèmi ọjàkàrà ọjàkàrà kọ́ ní problem tèmi àní gbogbo ọjọ́ tí ó bá yá kọ́ lọ́n dá kókó jọjà rẹ̀ kó ti yọnu sí mi o kó ti fẹ́ gbà mí lẹ́rù o kó ṣe tán àti tẹ́wọ́ gbà mí kó jẹ́ kó káwọn màláìka ọmọ dunu pé mò ń bọ̀ wá sọ́dọ̀ àwọn kí ẹ̀yìn inú sàárè kó yẹ mí kí inú sàárè kí n rí fọkànbalẹ̀ káyé gbà mí inú sàárè gbogbo àwọn ọmọ tí n bá sì fi ilẹ̀ pátápátá àtọmọ tí mo fẹ́nu bí àtọmọ tí mo fara bí gbogbo wọn dáadáa tí mo gbè lórí wọn kọ́lọ́mọ sàdékùsẹ̀ lórí wọn kọ́lọ́mọ da òpó wọn kó mọ́ dòpó wọn rú só ti wá tán wọ́n sọ̀rọ̀ àkàrà mọ́ àfá ẹ̀yìn yóò jàkàrà gbóyìn ọlọ́run fún jẹ bá kákàrà lè wálé ẹ̀yìn wá jẹ ọlọ́run sáti yọnu sáwà àmọ́ bí táwọn bí ọ̀rọ̀ yìí kò kó jẹ́ sọ̀rọ̀ láì kó jẹ́ sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh